lójú ẹ àní lójú ẹ Alhaji Adesina lójú wọn Mujida ṣe ìgbéyàwó ṣótán lójú ẹ ọmọ làbákẹ́ ṣe ìgbéyàwó ṣótán lójú ẹ ọmọ ṣàlẹ́wà ṣe ìgbéyàwó ṣótán lójú ẹ dádì Adéwálé ṣe ìgbéyàwó ṣótán lójú ẹ ọmọ Adesina ó ṣe ìgbéyàwó ṣótán lójú ẹ ẹ̀sì tí ń jẹ́ Muhammad kádúró dé wọn kọ́ dé báwa wọlá tọ́ àti ń jẹ́ Muhammad kádúró dé wọn kọ́ dé èmi tí ń jẹ́ Muhammad kádúró dé wọn kọ́ dé wọlá Múrítàdá tí ń jẹ́ Muhammad kádúró dé wọn kọ́ dé wọlá Múrítàdá tí ń jẹ́ Muhammad o kádúró dé wọn dé wọlá Mustapha Anabi Muhammad wọlá Bíbúláì tí ń jẹ́ Muhammad wọlá Bíbúláì tí ń jẹ́ Muhammad o ìyọkọ́ là ń retí táfi ń kọrin ẹni Ọlọ́run máa mọ̀ jẹun pẹ́ dé Ọlọ́run máa mọ̀ jẹun pẹ́ dé Ọlọ́run máa mọ̀ jẹun pẹ́ dé Ọlọ́run máa máa jọ pẹ́ dé ìyá ọkọ láti Ṣàgá Olómù o Ọlọ́run máa máa jọ pẹ́ dé ìyá ọkọ láti Ṣàgá Olómù Ọlọ́run máa máa jọ pẹ́ dé lẹ́ni Ìṣàgámù lọ́kọ̀ Ìbàdàn o Ọlọ́run máa máa jọ pẹ́ dé ẹbí Olúyọ̀lé pátá ẹbí Olúyọ̀lé pátá ẹbí Olúyọ̀lé láyẹyẹ ẹbí Olúyọ̀lé pátá àwa dìbìdìbìdìbì ṣàlàwà o ẹbí Olúyọ̀lé pátá à ń retí Ṣàgá Olómù ẹbí Olúyọ̀lé pátá ènìlẹ̀ ó gbà wá lálejò ènìlẹ̀ ó gbà yín lálejò ènìlẹ̀ ó gbà yín lálejò ajá Bàṣírí mi Rúkọ̀yà Rúkọ̀yà Bàṣírí mi Rúkọ̀yà Aláwìyé ilẹ̀ Bàṣírí mi ènìlẹ̀ ó gbà wọ́n lálejò ènìlẹ̀ ó gbà wọ́n lálejò ẹbí ọkọ pátá mo sì tọ́jú jóná mo kó pamọ́ sí yàrá mi má jẹ́ ń dálẹ̀ lójijì má jẹ́ ń dálẹ̀ lójijì tó bá sọ pé mi náà rè èmi náà kọ́ ìwọ náà rè Mujidat ti dìyàwó Làbákẹ́ ti dìyàwó ọmọ Ṣàlẹ́wà dìyàwó lójú ẹlẹ́gàn pátá lójú Aláró nípín lójú Kẹ́ni màmá ni Mujidat dìyàwó Làbákẹ́ má ti dìyàwó ọmọ Ṣàlẹ́wà dìyàwó Mujidat tún dìyàwó ọmọ Làbákẹ́ Mujidat tún dìyàwó ó dìyàwó Akímù ìyàwó Akímù mi ó dìyàwó Akímù ọmọ Làbákẹ́ dìyàwó ọ̀rẹ́ Akímù ń sanwó mi láti ìlú London mi ẹ má ṣe àti ń dúpẹ́ gbogbo ẹbí wa ní Ṣàgámù ẹ̀yin ló kù tá ń retí ẹ̀yin lẹ̀ ń dá wa dúró kò mọ̀ sáyé nílẹ̀ bá. ó yá aláwùrọ̀ bí gbèjà wa aláwùrọ̀ bí gbèjà wa. pàdé lọlé lé olórí o. aláwòrán bí gbèjà wa. mọ́yà
wọ́n ń bẹ níbí báyìí. Àwọn ìyá wa ti wà lórí ìjókòó, àwọn bàbá wa ti wà lórí ìjókòó, tá a mọ̀ sí ìyá ìyàwó àti bàbá ìyàwó, wọ́n ti wà ní orí ìjókòó ní ibi báyìí. Kété tí ìyá ọkọ bá ti dé, a ṣe bí wọ́n ti ń ṣe kó lè bá a rí bí ó ti ń rí. Wọ́n ti ní ẹ̀sùn àpàdà kẹ́ni gbà tí ẹ̀dá bá hùwà ibi. Ìbàdàn wọlé o, Ìbàdàn wọlé o. Ilé ọmọ láwọn láyẹyẹ, ọmọ wọn láyẹyẹ lọ́lùbàdàn ti dé. Ó yá nìbàdàn o ni wọ́n bí ẹ sí o. Lẹ́nìí nìbàdàn o ni wọ́n bí ẹ sí o. Àṣàbí bàrí ti dé bàbá ti yẹ pẹ̀lú wọn lónílẹ̀. Bàbá ti yẹ pẹ̀lú wọn lónílẹ̀ o. Nìbàdàn o, Nìbàdàn o ni wọ́n bí ẹ sí. Àṣàbí ń gbé àjúwèjúwe ẹlẹ́ ò mọ́lé wa. Má jòjó mi lásán mọ́ náwó. Àjúwèjúwe ẹlẹ́ ò mọ́lé wa. Òpó lè wọ́n sá nìbàdàn. Àjúwèjúwe ẹlẹ́ ò mọ́lé wa. Ó yá ẹ bá ń gbọ́ mòkè. Láǹtí láǹtí. Ẹ gbọ́ mòkè. Láǹtí láǹtí. Ẹ gbọ́ mòkè. Láǹtí láǹtí. Ó yẹ ẹ gbọ́ mòkè o. Láǹtí láǹtí. Ọmọ òkè dùn bí o. Bábílẹ̀ ní àrìn lọ́la. Ó dùn bí. Bábílẹ̀ ní àrìn lọ́la. Àló dùn bí o. Bábílẹ̀ ní àrìn lọ́la. Àtúrí alájà Tọ́yìbá tù tọ́jọ́ wọlé. Ajá Tọ́yìbá tù máa wọlé máa rọra. Ó yá Láwórí kì í ti gbé. Ògbèrè. Ìyá Láwórí kì í ti gbé. Ògbèrè. Ọmọ táyé fẹ́ kì í ti gbé. Ògbèrè. Àwórí ló lè kó, Àwórí ló lọ́nà, Àwórí ló lọ́ta títí làgbàdá rìgì o. Àwórí ló lè kó, Àwórí ló lọ́nà, Àwórí ló lọ́ta títí làgbàdá rìgì. Ó yá ó jọ bẹ́ẹ̀, wọ́n yà láìmoore ni. Wọ́n yà láìmoore ni. Ó kọ́lé sílùú Èkó, ó bímọ sílùú Èkó, ó wá sọ pé Èkó dáa. Ó yà láìmoore ni. Wọ́n yà láìmoore ni. Wọ́n yà láìmoore ni. Ó kọ́lé sílùú Èkó, ó bímọ sílùú Èkó, ó wá sọ pé Èkó dáa. Wọ́n yà láìmoore ni. Ó yá sọ pé kí ti gbé o. Ògbèrè. Aya kábíyèsí ìjà ní kí. Ó yá kí ti gbé. Ògbèrè. Ẹni bá fojú dáyà ọba. Àwo àwo. Béèyàn kan fojú dáyà ọba. Àwo àwo. Ọkùnrin ló fojú dáyà ọba. Àwo àwo. Ọmọdé ló fojú dáyà ọba. Àwo àwo. Àkìkọ́ bá ní bẹ̀rẹ̀, àkìkọ́ bá ní nàró. Gbogbo àrọ́bà fín, gbogbo àrọ́bà ìdọ̀bálẹ̀ la máa ń kọ́ bá o. Ó yá ẹ pé kábíyèsí. Kábíyèsí. Aya kábíyèsí ìjà ní kí o jàre. Kábíyèsí. Aya Tọ́yìbátù mi. Kábíyèsí. Láwórí Tọ́yìbátù mi. Kábíyèsí. Ó yá sọ bẹ́ẹ̀. Ọmọ abúlé ṣo, ọmọ abúlé ṣòwò. 60 by 120 o. Àyà onílẹ̀ ló lò. Omi. Olúwa rẹ̀ mọ̀ kì í láì fún ló. Ẹja mọ̀ ń tàn ṣe o. Olúwa rẹ̀ wá jọre kọ̀lídì àti sàláwà yàn yín. Lábẹ́ bẹ́ẹ̀, akí alájà wa Rukoya
Alhaja wa Rukayat Bashiri mi tí wọ́n wọlé sáàrin wa aya bilonia la máa ń pè wọ́n aya olówó aláṣẹ rock bash ìyàwó Aliatiku travels and tours wọn ò tí ì san sálárì ìfẹ́ mi báyìí o abansa ṣáàkì lábẹ́bẹ́ àtúkì Alhaja wa Madinat Àṣàbí Bàrí tó ti dé ẹ káàbọ̀ sí àárín wa Ìbàdàn làwọn akí Alhaja wa Toyibat ọmọ táyé ń fẹ́ aya kábíyèsí níjà nìkí kábíyèsí o àkórí adé o gbogbo àwọn olórin tí wọ́n bá ń wọlé bọ̀ lóní wẹ́rẹ́wẹ́rẹ́ a máa kí yín lóní wẹ́rẹ́ ń sìn ẹ káàbọ̀ ẹ jọ̀ọ́ o ayé yín ò ní bàjẹ́ o owó mi tó wà lọ́wọ́ yín ẹ bá ń gbé o àníṣàgbákò mo gba transfer mo gba transfer ń gbé POS wa. Ìyá ọkọ ni wọ́n ń dá wa dúró tí wọ́n bá ti dé báyìí program bẹ̀rẹ̀ nìyẹn and this very engagement ó kàn máa ṣẹlẹ̀ láàrin 1 hour péré tí a bá ti ṣe láàrin 1 hour a máa gbé kíní fèrè wa yìí fún àwọn sheik wa àwọn stars wa àwọn mudaris wa kí wọ́n lè bá wa ṣètò nìka yìí náà ní 1 hour péré a ní pẹ́ torí pé bí mo ṣe wà yìí ebi ti ń payé. Alhaji Akeem àti Alhaja Mujidat ikú ò ní yà yín lójijì. ohun tó jẹ́ pápá mi òkè kò sún tí ò lè ṣe mí síngà máa wọlé Adéjọkẹ́ mi síngà ìfàyà. Ajabasira máa wọlé o Ajabasiratu ìyángánà máa wọlé mọ́ràbá Ọlọ́run ló yẹn ẹni àpọ́nlé bàbá lókè ló yẹn Ọlọ́run ló ní kàwé jù wọ́n lọ wọ́n máa yí olúwo orú ẹ̀ lórí ni they are not schooling. Alhaja wa Kifayat Singer Àjọkẹ́ ẹ káàbọ̀ sáàrin wa Aliatikiwi ẹ káàbọ̀ sáàrin wa o gbogbo ìgbà táyé bá ń jáyé ojú òní ti gbogbo wa o Ọlọ́run tó ṣọ́ wa débi aṣọ wa padà láyà tàlàfíà ìyá ọkọ là ń retí no mo jẹun sisters in love one love keep us together àwọn wọn ti jẹun yó ẹlòmíì ti lọ ṣó kò lè dárúkọ ní èmu ẹ̀ mọ́. Sisters in love arantan sọ nìyẹn ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ Alhaja Muji láàrin àsìkò tó yẹ ká ẹ lọ school. Alhaja Mujidat èèyàn tí ó wà friendly púpọ̀ ni kò dẹ̀ gbàgbàkúgbà bínú ẹ̀ bá ṣe rí lọ́mọ làbákẹ́ ṣe máa ń sọ̀rọ̀ ẹni tó bá bá rìn tó bá bá ṣe á mọ̀ pé kò ní fi èèyàn sínú ó máa sọ tinú ẹ̀ bluntly ni. Bàbá iye ọkọ là ń retí o iye ọkọ là ń retí Ọlọ́run tó ṣojú ẹ̀ ní rírí ìgbéyàwó yìí Ọlọ́run ò ní jó dàrú láíláí. Alhaji Abdul Akeem àti Alhaja wa Mujidat ọmọ làbákẹ́ èso ẹ̀ṣẹ̀ oníyà yín ẹ bára yín pẹ́pẹ́pẹ́pẹ́ lábẹ́ àkóso bó ti lè wù kó rí ikú òjijì ò ní tú yín ká bí kú ò bá tú yín ká àrùn ò ní tú yín ká tárùn ò bá tú yín ká ìyà ò ní tú yín ká bí ìyà ò bá tú yín ká èèyàn ò ní tú yín ká àlùbáríkà kàhábà níwájú Ọlọ́run àlùbáríkà Safa àti Marwa àlùbáríkà orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé àlùbáríkà làhàwùlà wala quwwata illa billahi aliyyil azim. Olówó orí làbákẹ́ olówó orí làbákẹ́ olówó orí làbákẹ́ Adéwálé o olówó orí làbákẹ́ olówó orí làbákẹ́ olówó orí Mujidatu olówó orí Mujidatu olówó orí Mujidatu olówó orí Mujidatu
Adewale mò ń kí. Adewale mò ń kí. Adewale mò ń ròyìn. Adewale mò ń ròyìn. Olówó orí Mujidat Lawal o. Mujidat Lawal. Ọlọ́run tó so yín papọ̀. Mujidat Lawal. Kó má má ṣètú yín ká. Mo ní kó má má ṣètú yín ká. Kó má má ṣètú yín ká. Òun náà nìyẹn. Ṣó sọ fún yín pé òun ń gbé. Ẹ jẹ́ fọmọ ìyá chọ́ọ̀chì sílẹ̀. Ẹ jẹ́ fi lọ́rùn sílẹ̀. Ẹ jọ̀wọ́ ń dówí. Làbákẹ́ ló lè ní o. Mujidat ló lè ní o. Ọmọ Ṣaléwá ló lè ní o. Ó yá wọn kàn ń ṣera wọn ní gbogbo bá ṣe jẹ́. Wọ́n kàn ń ṣera wọn ní gbogbo bá ṣe jẹ́. Alhaji Akeem wọn kàn ń ṣera wọn ní gbogbo bá ṣe jẹ́. Wọ́n kàn ń ṣera wọn ní gbogbo bá ṣe jẹ́. Ṣọmọ pẹ́gbọ́n Muji ni ẹjọ́ ojó bó bá ṣe fẹ́ máa ń jó. Inú ẹ dùn jù láàdùn jù ni. Tínú ẹ bá ti dùn láàdùn jù oríṣiríṣi ijó lẹ máa rí lọ́wọ́ bari ti dé. Ijó eléyìí ṣèjó yíbo ló kàn ẹ́ o. Ó ṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ́ lápò. Ẹ̀gbọ́n Mujidat Lawal kẹ́ni ẹ̀jẹ̀ ojó. Ó ní ta ló lóríire? Àwa ló lóríire. Ẹ mọ̀ sọ, ẹ mọ̀ sọ. Ta ló lóríire? Àwa ló lóríire. Mujidat ló lóríire o. Àwa ló lóríire. Àwa èèyàn ẹ̀ ló lóríire. Àwa ló lóríire. Àwa èèyàn ẹ̀ ló lóríire. Àwa ló lóríire. Àwa ló lóríire. Àwa ló lóríire. Síngà wọn búwa kò lè dùn wá. Wọn búwa kò lè dùn wá o. Ẹni ìpa tí wọ́n ń pọ̀ ṣe lásán èébú tẹ́bù ayẹyẹ wọn o. Nítorí pé kálukú ló ní tiẹ̀ lára. Níbi tó ti yá òfò èèyàn ò ní jẹ́ lómii. Torí gbogbo wa pátá ní mọ́là. Gbámúgbámú bá ní bàrà ó kílẹ̀ ń pọ́nlé. Ẹran ṣọyìn níbi tó gbé ya o. Wọ́n ń pè yín wọ́n fẹ́ rajà. Ẹ̀ṣọ́ gbà yín o. Wọ́n ń pè yín wọ́n fẹ́ rajà. Ẹ̀ṣọ́ gbà yín o. Wọ́n ń pè yín wọ́n fẹ́ rajà. Ẹ̀ṣọ́ gbà yín o. Ẹ̀sìn mi ọ̀rọ̀. Ẹ̀sìn mi ọ̀rọ̀. Wọ́n ń pè yín wọ́n fẹ́ rajà o. Ẹ̀ṣọ́ gbà yín o. Wọ́n ń pè yín wọ́n fẹ́ rajà. Ẹ̀ṣọ́ gbà yín o. Wọ́n ń pè yín wọ́n fẹ́ ralẹ̀ o. Ẹ̀ṣọ́ gbà yín o. Ẹ̀sìn mi ọ̀rọ̀. Ẹ̀ṣọ́ gbà yín o. Ẹ̀ṣọ́ gbà yín o. Àṣàbí Mọ̀dínátù. Yín o. Aláṣàbí Mọ̀dínátù. Ẹ̀ṣọ́ gbà yín o. Àdùnní Bàṣírátù. Ẹ̀ṣọ́ gbà yín o. Aládùnní Bàṣírátù. Ẹ̀ṣọ́ gbà yín o. Àjọkẹ́ Kìfáyàtù. Ẹ̀ṣọ́ gbà yín o. Mọ́lájọkẹ́ Kìfáyàtù. Ẹ̀ṣọ́ gbà yín o. Àyìnkẹ́ Rùkíyàtù. Ẹ̀ṣọ́ gbà yín o. Mọ́láyìnkẹ́ Rùkíyàtù. Ẹ̀ṣọ́ gbà yín o. Àdùnní mi tọ́ ibà. Ẹ̀ṣọ́ gbà yín o. Aládùnní mi tọ́ ibà o. Ẹ̀ṣọ́ gbà yín o. Àríkẹ́ mi tọ́ ibà o. Ẹ̀ṣọ́ gbà yín o. Àlàyìnkẹ́ mi tọ́ ibà. Ẹ̀ṣọ́ gbà yín o. Kábì ẹ̀ṣọ́ gbà yín o. 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 Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ yẹn èèyàn kọ́. Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ yẹn èèyàn kọ́. Honorable Lawal. Honorable Lawal. Bàbá tí Mujidat. Ẹ̀gbọ́n tí Mujidat. Bàbá tí Mujidat. Honorable Monki. Ilẹ̀ ọmọ Nìbàdàn nílé Olúyọ̀lé sanwó táyébí. Ó sọ yí pé ọmọ mi ni, ọmọ mi ni. Ó ní Mujidat ọmọ mi ni. Ó ní Mujidat.
Mujidatu ọmọ mi ni. Àní ọmọ mi ni. Ọmọ mi ni. Àyànfẹ́ máa wọlé mọ́ra bá o. Ọ̀rẹ́ tí Mujidatu mi àyànfẹ́ ò ṣe. Àyànfẹ́ yìí máa wọlé mọ́ra bá. Oníyan mi lérè ní mi ò ẹ́. Ọmọ eléré ní mi ò à. Kọ́ máa fẹ̀yìn ṣe mi mọ yàrá o. Ọmọ eléré ní mi. Ọmọ eléré ní mi ò ẹ́. Àyànfẹ́ Ọmọ eléré ní mi ò à. Kọ́ máa fẹ̀yìn ṣe mi mọ yàrá o. Ọmọ eléré ní mi. Àyànfẹ́ ló sọ pé ọmọ eléré ní mi ò ẹ́. Ọmọ eléré ní mi ò à. Ó ní kó má fẹ̀yìn ṣe mi mọ yàrá o. Ọmọ elé ó yá ilẹ̀ ọ̀rẹ́ Mujida. Ó wà. ọ̀rẹ́ Mujida. Àyànfẹ́ mo kí ẹ o. Ọ̀rẹ́ Mujida. Kò ní tán lọ́wọ́ ẹ o. Ọ̀rẹ́ Mujida. Ìlàlíyà mọ́ mi o. Ọ̀rẹ́ Mujida. Kò ní bọ́ lọ́wọ́ ẹ. Ẹ má gbàgbé ẹ má mi kàn náà. Ẹ̀san bẹ́ẹ̀. Ẹ má gbàgbé ẹ má mi kàn o. Ẹ̀san bẹ́ẹ̀. Bó ṣeré wá gbẹ̀san re. Ẹ̀san bẹ́ẹ̀. Bó jẹ́ ká ló mọ̀ má dẹ̀yìn o. Ẹ̀san bẹ́ẹ̀. Ohun tó bá ṣe lomi àgbà o. Ẹ̀san bẹ́ẹ̀. Ohun tó bá mi lomi àgbà. Ẹ̀san bẹ́ẹ̀. Ẹ má gbàgbé ẹ má mi kàn o. Ẹ̀san Ó yá bẹ́ẹ̀. Ọlọ́run dá mi láre mojó. Mojó aládùúgbò. Òkè tuntun ti dé o. Ó tún ti sẹ̀. Ẹ fẹ́ la. Sàtí àdá mi láre mo yọ̀. Mo yọ̀. Ìbànújẹ́ onígbẹ̀yìn oore táwa dùnnú sí. Ọlọ́run dá mi láre mo jó. Sàtí àdá mi láre mo yọ̀. Ìbànújẹ́ onígbẹ̀yìn oore táwa dùnnú sí. Àjọkẹ́ o, wo bí nígbà kan rí tá bá ti pàtẹ́ kò ní sẹ́ni tó máa wá rajà o. Máa wá rajà o. Akọrin eriwewu. Eriwewu. Ẹnìkan wá gbà mí mọ̀ràn o. Ní ìmọ̀ràn o. Ó láláwo ló lè bá wa ṣe. Mo bá wọn ṣe mi ò rí yàtọ̀ o. A ò rí yàtọ̀. Gbàrà tí mo sá dọ̀lọ́hùn lọ, gbàrà tí mo sá dáláhùn lọ, gbàrà tí mo sá dáláhùn lọ, làjẹ́ báwo gbà. Ọlọ́run dá mi láre mo jó. Láre mo yọ̀. Ìbànújẹ́ onígbẹ̀yìn oore táwa ń dunnú sí. Ó yá wo bí wo, ẹ̀yin màmí nìbàdàn nílé Olúyọ̀lé ẹ máa ń gbọ́. Alhaji Lawal ó sọ pé ẹ jẹ́ ń jó tọmọ ni. Tọmọ ni. Tọmọ ni. Ẹ jẹ́ ń jó tọmọ ni. Nítorí pé oníjó ló mọ jó ẹ̀jọ́. Oníjó ló mọ jó ẹ̀jọ́. Ẹ jẹ́ ń jó tọmọ mi. Ẹ jẹ́ ń jó tọmọ ni. Ẹ dákun ẹ mọ̀ ń jó. Ẹ jẹ́ ń jó tọmọ ni. Ìjó ọmọ ló dùn jó ojú láyé. Oníjó ló mọ jó ẹ̀jọ́. Òun ni o. Oníjó ló mọ jó ẹ̀jọ́. Ẹ jẹ́ ń jó tọmọ ni. Ó yá sọ pé ìjó ọmọ lè yí. Ìjó ọmọ lè yí ẹ jẹ́ ń jó. Ìjó ọmọ lè yí o. Ìjó ọmọ lè yí ẹ jẹ́ ń jó. Mo ní ìjó ọmọ lè yí. Mo ní ìjó ọmọ lè yí ẹ jẹ́ ń jó. Àyìnká tó yìí bá tún ṣohun. Ìjó ọmọ lè yí ẹ jẹ́ àjò. Àyìnkẹ́rù kí a tún ṣe ń gbà. Mo ní ìjó ọmọ lè yí ẹ jẹ́ àjò. Àjọkẹ́ síngà kì í fáyà tù. Mo ní ìjó ọmọ lè yí ẹ jẹ́ àjò. Àdùnníyàdé bá sí ìrátú ṣòtìrí. Mo ní ìjó ọmọ lè yí ẹ jẹ́ àjò. Àṣàbí Mọ́dínà tún ṣohun gbọ́. Ìjó ọmọ lè yí ẹ jẹ́ àjò.
àyànfẹ́ ṣòǹbà mi ká lọ ṣá o. Ijó ọmọ lè yẹ jẹ́ àjò. káfí látún ṣòǹgbọ́. Ijó ọmọ lè yẹ jẹ́ àjò. àmọ́ táyé bí àmì náà tún ṣó ti rí o. Ṣó ti rí, ṣó ti rí. orí ìyọkọ ló jẹ́ ká máa pẹ́ kó má di pé ẹ̀sọ́ wádìí kọ́ọ̀lìtì àti sàlàwà tó ń dá yín dúró. wọ́n ní táyé bí tí n bá máa jójó yẹn látilẹ̀ máa jẹun gbọ́. mọ́mì tẹ́ ẹ bá fẹ́ jó ẹ máa jójó yẹn látilẹ̀ ẹ máa jẹun gbọ́ nítorí pé onídúró yẹn ṣeun o. Ahmed ló dé ara àwọn bàbá ìyàwó nìyẹn Alhaji Ahmed Alimi wọlé wẹ́rẹ́ o ẹ̀ka wọn ẹbí wa ara bàbá ìyàwó nìyẹn. Alhaji Ahmed ló wọlé kanlẹ̀ yo òde kanlẹ̀ o àti retí yẹ Káàbọ̀ ṣe dáadáa lóde. ọmọ Alimi ló wọlé kanlẹ̀ o òde kanlẹ̀ o. tó bá ti rọ́lọ́pàá má sọ̀rọ̀ méjìlá ó mú ọ̀làlá ó mú ènìlá ó mú ọ̀làlá ó mú èèwọ̀ aláti oníléeṣẹ́ oríwájú ọ̀rẹ́yìn ọbọ̀lúwa mi o. ṣe tinú wọ́n bá ń sọ nígbà yẹn wọ́n á máa wí nígbà yẹn wọ́n ní ajé Ahmed Alimi wọ́n ló fẹ́ràn Mujida kì í fẹ́ kéra kan rárá kò ń fẹ́ kéèyàn kan bu kò ń fẹ́ kéèyàn kan bá wí àti dúpẹ́ fọlọ́hún ojú yín lẹ̀ ó fi rí etí yín lẹ̀ ó fi gbọ́ ojú yín lẹ̀ ó fi rí o etí yín lẹ̀ ó fi gbọ́ wo bí ẹnu yín lẹ̀ ó fi sọ̀rọ̀ wípé Mujida congratulation ẹ ó padà kí wa o. làbákẹ́rẹ́lé ọkọ. ìṣègò. làbákẹ́rẹ́lé ọkọ. ìṣègò. làbákẹ́rẹ́lé ọkọ. làbákẹ́rẹ́lé ọkọ. oríire tí Mujida ṣe lè ní kò ní já ṣe mọ́ fún. ẹ ṣe àdúpẹ́ omi àdúpẹ́ akí bàbá wa tí wọ́n wọlé bá a ṣe ń ṣe yìí àfẹ́jọ́ tutù ni àfẹ́jẹ́ kó dọ́ọ̀l àfẹ́jẹ́ kó máa rí nílùú wáì ó ní yago tá a dá oníye àgò tí a fẹ́ bẹ̀rẹ̀ akídádì wa tí wọ́n wọlé nígbà tí à ń kọrin yìí lọ́wọ́ Alhaji Abdul Akeem Alimi ṣe mọ̀ pé tẹ́ ẹ bá lọ́n fi wọ́n ò fi kẹ́ wa tí nǹkan kan tá a bá ní nǹkan kan nínú wa tí ó ń dùn wá a máa pè wọ́n pé Alhaji báyìí wọ́n ní ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí inú mi dẹ̀ dùn pé lẹ́nìí ẹ wà ń bẹ̀ mo rántí ìgbà tí èmi náà fẹ́ ṣe àdúrà sí kólóbó yẹn náà tí mo kù wọ́n pé máa fẹ́ ṣe àdúrà síbi mo ló ní reason tí mo fi pè yín nítorí pé ẹ̀yin lẹ́ẹ̀kì ń jẹ́ kọ́mọ ọlọ́mọ sọnù bẹ́yàn bá fi ọ̀rọ̀ lọ yín instead of pé ọgbẹ́ni ṣe báyìí ẹni má ṣe báyìí torí pé tó bá ṣe báyìí àrí báyìí gbogbo ibi táwọn ọmọ yín wà Ọlọ́run bá mi dúró tì wọ́n o má jẹ́ kọ́rọ̀ wọn dojúrú tí Muji yìí náà ó ṣojú yín lẹ́nìí lágbára Ọlọ́run á jẹ́ kó lo bẹ̀ pẹ́pẹ́pẹ́ alubarika Muhammad wájú Ọlọ́run tínú àṣàbí bàrí ti dé bá ti dùn jù she always love and love and love and love be eating má lọ kọ yẹn lórí platform pé you for where Alhaja Shakira àfìgbà tẹ jẹ́ kí kúlíkúlí yín wọnú rẹ́kọ̀dù wọ́n láwọn jẹ́ kúlíkúlí aláta mi ò fẹ́ olùlù o àwọn jẹ́ kúlíkúlí aláta ìyẹn lòdì Mujidatu o Ọlọ́run ni òjò fi gàrí sí kálíṣe pọ́n fi gàrí sí ni kò bá ti lọ tí rìnrìn àmọ́ Ọlọ́run tí òjò fi gàrí sí ló ṣe jẹ́ ká ṣàbíbàrí ti dé ló máa kọrin kúlíkúlí aláta ọdún wo lẹ ti jẹ kúlí gbẹ̀yìn o nígbà tá ẹ gbé ládùúgbò kúlí fa àwọn ẹbí ọkọ ti dé. they have not come inside regularly. okay sir. wọ́n ní màmá ò tí ì dé wọ́n ní màmá ò tí ì dé pa mi lè ní it's wonderful. ìyàwó
tòmírèlé ọkọ ìyàwó tòmírèlé ọkọ wo bí nǹkan mẹ́rin ni òdì dání o àmúmọ́ra àmójúkúò ìfaradà o pẹ̀lú tẹ̀kọ̀tọ̀ o ìyàwó tí ò lámọ̀jú kúrò ogun ni ìyàwó tí ò láfaradà ogun ni ìyàwó tí ò lámúmọ́ra ogun ni ìyàwó tí ò ní tẹ́kànlẹ̀ ogun ni mẹ́rẹ̀ẹ̀rin yìí tó bá ti ṣọdẹ́lẹ́ kò sí wàhálà kò sí fòyà o torọ́kọ àṣehun tó fẹ́ tó bá ti mójú kúrò fún ìyọnu ni ìyàwó àṣehun tó kọ́ fẹ́ tó bá ti mójú kúrò fún ìyọnu ni tó bá ti lámúmọ́ra fún ìyọnu ni tí ò bá ti ní ìfaradà fún wàhálà ni àmọ́ ṣẹ́rí kẹrin gangan tó jẹ́ àtẹ̀kùnlẹ̀ òun ló ṣe pàtàkì nínú ayé wa ká dẹ̀ máa mójútó ìfẹ́ mi ni ayé mi ni olólùfẹ́ mi ni ìfẹ́ ọkàn mi ni ẹ kú ìgbàláyè nínú ayé wa ẹ kú ìgbàláyè nínú ayé wa ẹ kú gbogbo ẹ nínú ayé wa ọlọ́run má gbà yín lójijì mọ́ wa lọ́wọ́ má jẹ́ káwọn wò sùn òbí gbà yín lójijì mọ́ wa lọ́wọ́. orí Alhaja Mujidat ó ní kí n máa sọ fún Alhaji Abdul Akeem ó ní kí n máa sọ fún ọ wípé olólówó orí mi mo rọ́wọ́ ẹ̀ nínú ayé òun bó ṣe ní sọ nìyẹn o ó ní mo rí ìfẹ́ nínú ayé òun ó ní mo rí ìtọ́jú yẹn nínú ayé mi èké lójú màtì alábòsí lójú màtì elégbè ń bínú lọ́wọ́. gbogbo àwọn ti London gbogbo àwọn torí ọkọ láti ìlú London yìí o àìmọ̀rúkọ ló ń dùn mí o látòrí ajé mẹ́nà àti jẹ̀bẹ̀tò gbogbo yín pátápátá láti London wò máa kí yín délédélé ẹ kú àdúró tì wá ẹ̀yin tàlájì Akeem mi àwọn ti ìlú London mi àwọn tàlájì Akeem àwọn tàdéwálé Adéwálé ọkọ Mujidat ọkọ Mọ́làbákẹ́ ti ìlú London báwo ni o ṣe wá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wá. látòrí Bánkọ́lé látòrí Bánkọ́lé ó ṣojú Alhaji Akeem ó ṣojú Adéwálé Bánkọ́lé yìí wọ́n máa kí ẹ ó ní ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ni. Bánkọ́lé ló sọ bẹ́ẹ̀ ó ní Alhaji Akeem ọ̀rẹ́ mi ni Adéwálé Adesina ọ̀rẹ́ mi ni ó ní ọ̀rẹ́ òun ni ọ̀rẹ́ òun ni Jẹ̀gẹ̀dẹ̀ tún sọ bẹ́ẹ̀ yẹn o ọ̀rẹ́ mi ni. Adémẹ́nà ọ̀rẹ́ mi ni Adémẹ́nà tún sọ bẹ́ẹ̀ yẹn ọ̀rẹ́ mi ni Adémẹ́nà ọ̀rẹ́ mi ni àti Jẹ̀gẹ̀dẹ̀ ọ̀rẹ́ mi ni àwọn tí Adésínà ní London ọ̀rẹ́ mi ni àwọn tí Adésínà ní London ọ̀rẹ́ mi ni wọ́n ní kíkú má kọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ mi ni wọ́n ní kárùn má ṣọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ mi ni wọ́n ní kófò má ṣọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ mi ni orí Jẹ̀gẹ̀dẹ̀ àwọn tàdékúnlé Adéwálé Adesina ní London àwọn tọkọ Mujidat wọ́n ní àwọn ṣojú àwọn ń ṣẹ̀yìn sí ni àwọn ṣojú àwọn ń ṣẹ̀yìn sí ni wọ́n tún sọ pé borí ire kan rẹ̀ àwọn gangan lórí ire kan má jò bọ́lẹ̀ ó ti pẹ́
Londonia àwọn ti London àwọn ti Adéwálé ọkọ Mujidat àwọn ti Adesina òun máa kí o àwọn ti London ń sanwó mi àmì ìnámọ́ta iye bí Àṣàbí ṣòun fojú kawó ni kí ló dé tóun wẹ̀gbẹ́ àwọn tí London ń sanwó mi ìyá rẹ̀ Mujidat wọ́n ní àwa la níyàwó 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 sẹ́ wọ́n Ládéwálé ló níyàwó yẹn o àwa la níyàwó wọ́n Ládéwálé ló níyàwó yẹn àwa la níyàwó ẹ bá ń gbówó mi wọ́n fẹ́ sanwó mi ojú mi kálẹ̀ ó kákó wọ́n láwa la níyàwó àwa la níyàwó wọ́n ní ẹ fáwọn níyàwó wọn ànábì lọ ibẹ̀ yín o àwọn ti London ló ń kọrin bẹ́ẹ̀ wọ́n ń ṣẹ́jú sí mi kọ́ ni o wọ́n ní ẹ fáwọn níyàwó àwọn ànábì lọ ibẹ̀ yín o. wọ́n ní omi bẹ́ẹ̀ lágbàlá àwọn ìyàwó òrodò mọ́ o. àwọn ọ̀rẹ́ Adéwálé láti London àwọn ọ̀rẹ́ Alhaji Abdul Akeem láti ìlú London àwọn ni wọ́n sọ pé ẹ fẹ́ wọn níyàwó àwọn ànábì lọ́bẹ̀ yín omi bẹ́ẹ̀ lágbàlá àwọn ìyàwó òrodò mọ́ o. Mujidat wọ́n ní kò má fòyà wọ́n ní òrodò mọ́ wọ́n lómi tó ń bẹ lágbàlá kò ní lè lò tán o wọ́n lómi tó ń bẹ lágbàlá ò ní lè lò tán 20 years nílẹ̀ yìí ò ní lè lò tán o wọ́n ní 30 years nílẹ̀ yìí ò ní lè lò tán wọ́n ní 100 years nílẹ̀ yìí ò ní lè lò tán o Muji wọ́n lómi ń bẹ lágbàlá omi ń bẹ lágbàlá omi ń bẹ lágbàlá omi ń bẹ lágbàlá omi mọ̀ ń bẹ wọ́n lómi ń bẹ lágbàlá ìyàwó òrodò mọ́ ẹbí Adesina là ń retí ìyá dúdú ẹbí Adesina là ń retí it's alright aago 6 la ó tilẹ̀kùn wa aago 6 la ó tilẹ̀kùn wa wàláì aago 6 la ó tilẹ̀kùn wa ẹjọ nítorí Ọlọ́run Alhaja Shaki timekeeper wa ní programu tèmi nìyẹn mami Lawal aago 6 la ó tilẹ̀kùn wa ọ̀tá ń sáré tolúwa láṣẹ. kéèyàn máa fojú róúnjẹ kó sì má lè jẹun ó ṣe jásíkò tí mo ń sọ̀rọ̀ lọ́gbọ́n jáde. Honorable Lawali bàbá Mujidat. Honorable Kule Lawali bàbá Mujidat. lábẹ́ ẹ̀kọ́ ń retí màmá wa akí ààrẹ àwọn olórin sí ìlànà tó ń wọlé. ẹ kú jókòó gbogbo ẹ̀yin ẹbí ọkọ àti ọ̀rẹ́ ìyàwó ẹ kú jókòó. ẹ̀yin ẹbí ọkọ ni mo fẹ́ fún ní gbólóhùn díẹ̀. àwa lọ tọrọ ìyàwó lọ́dọ̀ àwọn Ìgbò ní last week. téèyàn bá rin gbogbo Èkó tán á tún wá rin bíi 15 miles. aago 11 náà dá fún wa aago 7 láti débẹ̀.
níbẹ̀ ni ẹ jọ̀ọ́ ẹni tó bá lè máa represent màmá ọkọ kí màmá ọkọ fi dé because program wa ò ní kọjá ibi tí a sọ pé ó máa dé lónìí so ẹni tó bá lè máa represent màmá ọkọ kí màmá ọkọ fi dé a fẹ́ bẹ̀rẹ̀ program yìí sorry o hello well they have pleaded for another 10 minutes and we have to give them. Am I right? Just 10 minutes now. And because of the special situation of the traffic today, especially around this area, please continue to bear with us. Thank you. Subhanallah, Allah, alhamdulillah, Allah, Allahu Akbar, Allah. Gbogbo ẹbí wa láti Ṣàgárò lọ. Wọ́n ní ẹ jáde, wò wá kẹwàá wò wá o. Ẹ jáde, kẹwàá wò wá o. Ẹ jáde. Kẹwàá wò wá o, ẹ jáde, kẹwàá wò wá o. Ìgbà tí ẹ bá lọ tán, kó má dá yájì. Ìgbà kan ẹ jáde, kẹwàá wò wá ẹbí Adesina. Ẹ jáde, kẹwàá wò wá o. ẹ jẹ́ ká ṣe pápá. Ó yá, ẹ wá, ẹ máa tẹ̀lé mi ká lọ. Ẹ jáde. Ẹja ṣe pápá. Kẹwàá wò wá o. Ẹ jáde. Kẹwàá wò wá. Tí ẹ bá lọ tán, kó má dáríyànjiyàn. Tí ẹ bá lọ tán, kó má dáríyànjiyàn. Ẹ jáde. Kẹwàá wò wá o. Sàlámù alékùm onílé. Onílé. Sàlámù alékùm onílé. Sàlámù alékùm onílé. Onílé mo sálámù o. Sàlámù alékùm onílé. 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 Onílé mo sálámù o. Sàlámù alékùm onílé. Onílé mo sálámù o. Sàlámù alékùm onílé. Sàlámù alékùm onílé. Sàlámù alékùm onílé. Onílé mo sálámù o. Onílé mo sálámù. Sàlámù alékùm onílé. Mariaba bikun Allahu wasalam. Mariaba bikun Allahu wasalam. Ẹ̀mí àwo lẹ̀ mọ́raba. Ẹ̀mí àgbẹ̀sẹ̀ yín lọ́kọ̀ọ̀kan. Tó bá di ní kíyámọ̀ tí o. Àtẹ̀yìn àti Mustapha Jẹ̀lẹ́ńkẹ́. Wọlé ọ̀la. Ó yá talẹ̀ wáwá talẹ̀ béèrè talẹ̀ sọ pé ẹ fẹ́ rí. Talẹ̀ wáwá talẹ̀ béèrè talẹ̀ sọ pé ẹ fẹ́ rí náà. Bàbá ń bẹ ìyá ń bẹ ọbẹ̀ òṣìkí wà lọ́dọ̀ wa. Wo so bí iyán ń bẹ ọkà ń bẹ sẹ̀mó ń bẹ ìrẹsì ń bẹ ọbẹ̀ òṣìkí wà lọ́dọ̀ wa. Mo fẹ́ mọ̀ díyà bá jọ ẹ̀. Mo fẹ́ mọ̀ díyà bá jọ ẹ̀yìn alága. Mo fẹ́ mọ̀ díyà bá jọ tó gbẹ̀yìn wá bí tó mú yín débi kílẹ̀ fi débi. Mo fẹ́ mọ̀ dí abájọ yín kílẹ̀ wá ṣe kí ló dé tí ro fi pọ̀ báyìí tí a fi wégele tí a fi ń jó tẹ̀ jẹ́ agbọ́rọ̀ níta wa. Mo ní balẹ̀ ilé yìí ẹ̀wẹ̀ so. Ìyálé ilé yìí ẹ̀wẹ̀ so. Baálé ilé yìí ẹ̀wẹ̀ so. Ìyálé ilé yìí ẹ̀wẹ̀ so. All right. Òdòdó kan ń bẹ lágbàlá tí a fẹ́ já.
òdòdó kan ń bẹ lágbàlá tí a fẹ́ já Mujidatu dára púpọ̀ o kàmú ṣaya all right. orékè ilé wa púpọ̀ jò dára nílé balẹ̀ ilé yìí ẹ̀wẹ̀ so kí là mí ṣe tàbí bọ́ọ̀bà hàn yìí ẹ̀yin lẹ máa sọ ìyàwó la ń gbẹ́ o. it's okay. wọ́n ní ìyàwó làwọn ń gbé wọ́n ní pé àwọn wá nítorí tiwa ni mi ìwà mọ̀ bóyá nítorí tiwa lẹ ṣe wá nítorí oríṣiríṣi nǹkan làwa ń ṣe nílé yìí Honourable Lawal àwọn náà ń ṣe birthday lẹ́nì àwọn ọmọ mi wá láti ayẹyẹ wọ́n ń ṣe birthday náà lẹ́nì èmi tí mo jẹ́ last born nínú family èmi gan ń ṣe program gan lẹ́nì àmọ́ kí n tó lọ bèrè bóyá yìí ni wọ́n ń retí bóyá yìí kọ́ ni wọ́n ń retí iṣẹ́ lẹ̀ rán mi o iṣẹ́ lẹ̀ rán mi o ìyá Èkó máa gbowó ìjíṣẹ́ iṣẹ́ lẹ̀ rán mi táyé bí máa gbowó ìjíṣẹ́ àní máa gbowó ìjíṣẹ́ o. ẹbí Adésínà iṣẹ́ lẹ̀ rán mi o lẹ̀ rán mi o lẹ̀ rán mi o àmì náà máa gbowó ìjíṣẹ́ iṣẹ́ lẹ̀ rán mi iṣẹ́ lẹ̀ rán mi kékeré kò máa gbowó ìjíṣẹ́ iṣẹ́ lẹ̀ rán mi. máa bá mi gbowó òjíṣẹ́ yẹn lọ nítorí mo ti sọ pé mi ò ní waste time láàrin 30 minutes tí mo fẹ́ ṣe program yìí àwọn àfáà wa náà wà nílẹ̀ wọ́n á ṣe nìkáì tí a mọ̀ sí wájibù ṣó ti yé yín ní àṣẹ nífẹ̀ẹ́ waste time ṣé wọ́n ń fi owó òjíṣẹ́ yẹn lẹ̀. iṣẹ́ lẹ rán wọn o iṣẹ́ lẹ rán wọn o ẹ gbà mí kẹ́ ẹ̀. àwọn yóò gbàgbọ́ ìjíṣẹ́ o iṣẹ́ lẹ rán mi iṣẹ́ lẹ rán mi ẹbí ọkọ máa gbowó ìjíṣẹ́ ẹbí ọkọ máa gbowó ìjíṣẹ́ o. iṣẹ́ lẹ rán wọn o iṣẹ́ lẹ rán wọn o àwọn yóò gbàgbọ́ ìjíṣẹ́ iṣẹ́ lẹ rán wọn iṣẹ́ lẹ rán wọn àwọn yóò gbowó ìjíṣẹ́. ṣé wọ́n ti ń sanwó yẹn bẹ́ẹ̀ yẹn. àwọn yóò gbowó ìjíṣẹ́. Sallu ala nabiyil karim. mo ń try láti fẹ́ wo aago yẹn ni mo dẹ̀ fẹ́ watch time. ẹ̀yin ẹbí Adésínà orí yín ò ní burú ẹ̀ ní ya wèrè. ẹ jẹ́ kí n lọ bèrè bóyá yín làlejò tí wọ́n ń retí bóyá yín kọ́ làlejò tí wọ́n ń retí kó má di dá padà bíi ti bàbá Ìjẹ̀bú. Sallu ala nabiyil karim. gbogbo ẹbí Lawal ẹ̀yọ̀ ń bọ̀ nàbí. Honourable Lawal da gbogbo ẹbí Lawal ẹ bá mi yòǹbó ànábì ẹ̀yin bàbá màmá mi o gbogbo mọ́mí and daddy o mọ́mí ẹ wo àwọn kan bẹ́ẹ̀ ní ìta o wọ́n láwọn fẹ́ wọlé wa aláwọn èèyàn kan bẹ́ẹ̀ ní ìta wa ẹ gbọ́ wọ́n láwọn fẹ́ mẹ́bí wa mo wá ní nítorí kíni ẹ̀gbọ́n tí mò ń wí ná ẹ máa ṣe ẹ sì máa ṣe ẹ sì máa ṣe. mo wá ní nítorí kíni wọ́n ní nítorí Mujidatu ọmọ Ṣàléwá ọmọ Làbákẹ́ ọmọ Alhaji Lawal ẹ gbọ́ ṣé kí n gbà wọ́n wọlé o. ṣé kí n gbà wọ́n wọlé. àbí kí n lé wọn sí ìta kó padà sí Ṣàgámù wọn. tẹ́ bá fẹ́ kí n gbà wọ́n wọlé níwájú orí mi o. ego lè wọ́ ta sí. tẹ́ bá fẹ́ kí n gbà wọ́n wọlé níwájú orí mi o. ego lè mi ta sí. gbogbo ẹbí lápapọ̀. tẹ́ bá fẹ́ kí n gbà wọ́n wọlé lápapọ̀ o. ego lè mi ta sí. máa bá mi gbowó yẹn lọ. máa bá ń gbà lọ. bó o ṣe ń gbowó ìwọlé yẹn lọ. Ayọ̀mbọ Muhammad. Sallallahu alayhi wa sallam. ẹ̀yin tẹ́ máa dọ̀bálẹ̀ lẹ́ ń lọ yìí. Sallallahu alayhi wa sallam. ẹ má tí ì jókòó wọn ò tí ì ní ká wọlé o àì máa wọlé kí wọn o ẹ má tí ì jókòó kọ́ má bàa fáìní wa o ẹ má tí ì jókòó o ẹ má tí ì jókòó aha. ẹ̀yin ẹbí lápapọ̀ ẹbí Adésínà bó ṣe máa ń rí nìyẹn tó lólùfẹ́ púpọ̀ bá pàdé ẹ mọ̀ tó ṣẹlẹ̀ báyìí gbogbo ẹbí pátápátá wọ́n ní kẹ́ ẹ wọlé
àmọ́ ká ẹ tó wọlé. Okay. Ká ẹ tó wọlé. Okay. Ṣé mọ̀ pé wọ́n lówó kọ́kọ́rọ́ ọmọkùnrin ló ń san o. Owó yìí mi ò fẹ́ olùlù ni o. Mi ò fẹ́ olùlù. Owó kọ́kọ́rọ́ ọmọkùnrin ló ń san o. Owó ìbásọ̀rọ̀ ọmọbìnrin ló ń gbà o. Ọlọ́run bá wa sọ gbàdẹ̀rọ̀. Ọ̀gálẹ̀ rówó náà. Màmá ẹ káàbọ̀ ẹ kú rìn ẹ kú ọ̀rọ̀ ọmọ. Ọlọ́run á dúró tì yín. Ọlọ́run ò ní dààmú yín. Lábẹ́ bó tilẹ̀ wù kórí èrè tó pọ̀ lẹ́ẹ̀ máa rí. Alibarika Mustapha Muhammad. Sallallahu alayhi wa sallam. Ẹ máa sanwó wọlé kẹsì máa wọlé bọ̀. Bàbá ti sáyìn sọ̀rọ̀ wa. Ẹ máa wọlé bọ̀. Ẹbí ti sáyìn sọ̀rọ̀ wa. Ẹ máa wọlé. Dádì ẹ máa rẹ́gísítà sínú abọ́ mẹ́tẹ̀ẹ̀ta kẹ́ máa wọnú ilé wa. Ẹbí ti sáyìn sọ̀rọ̀ wa. Ẹ máa wọlé bọ̀. Ẹbí ti sáyìn sọ̀rọ̀ wa. Ẹ máa wọlé bọ̀. Ṣájọ́ máa ló gbà yí pẹ́ o. Ṣájọ́ máa ló gbà yí pẹ́. Ẹ máa wọlé bọ̀ kẹ́ máa rẹ́gísítà. Ẹ máa sanwó kẹ́ máa wọlé bẹ́ẹ̀ má jókòó. Ẹ má jókòó tẹ́ bá jókòó. Ìsọ̀rọ̀ àìsí. Ṣájọ́ máa ló gbà yí pẹ́ o. Ló gbà. Ẹbí aláyọ̀. Ẹbí aláyọ̀. Ẹbí aláyọ̀. Hello ọ̀gá mi sà kó tó di ẹbí aláyọ̀ ẹ control wọn pé kó má jókòó kó máa wọlé bọ̀ kó máa sanwó kan wọlé. Ẹ jọ̀ọ́ gbogbo ẹbí mi láti Ṣàgárò ló mọ̀ ẹ jẹ́ ká wọlé ká ṣe bó ṣe yẹ kó rí. Ẹ jẹ́ ká ṣe bó ṣe ń 30 ṣe. minutes la fẹ́ lò torí pé ẹ ti pẹ́ dé. Ẹ jọ̀ọ́. Tí ìbá ṣe pé mi ò láìkì owó jù mo mọ iye tó yẹ kí n sọ. Ẹ má bínú. Lágbára Ọlọ́run ẹ̀sẹ̀ oníròyìn ẹ ní stroke Alibarika Mustapha Muhammad. Sallallahu alayhi wa sallam. Ṣáwọn ẹbí ṣé wọn mọ̀ pé a ti ń wọlé síbí ni. Ẹ máa wọlé kẹ́ máa rẹ́gísítà kẹ́ máa wọlé. Ẹ máa wọlé kẹ́ máa rẹ́gísítà kẹ́ máa wọlé síbí. Ẹ̀yin ọ̀rẹ́ ọkọ torí tọ́lọ́run torí tànàbí Muhammad ṣe mọ̀ pé torí Alhaji Akeem lẹ ṣe wá ẹ dìde pẹ̀lú ohun ẹ jẹ́ kájọ kẹ́bí wa ẹ jẹ́ kájọ kí ẹbí wa ẹ jẹ́ ká Alhaji Akeem mọ̀ pé ẹ̀ ń ṣojú ẹ̀ tún ń ṣẹ̀yìn o. Ẹ má jẹ́ ká fi kíkí bribe ara wa o. wọ́n ní ẹ ṣe ń sà. Alága ẹ control àwọn èèyàn yín kán wá kí wa. gbogbo ẹbí mi pátápátá ẹgbẹ́ra nílẹ̀ wọ́n ní ká wá kí wọn ẹ jẹ́ ká ṣe bí wọ́n ṣe ń ṣe kó ba lè rí bó ṣe ń rí. Aláyọ̀ ni mí ayọ̀ mi ò ní dìbànújẹ́ gbogbo ọlá torí ayọ̀ wá torí ọmọ la ṣe torí ẹ̀ wá gbogbo ẹbí pátápátá gbogbo ẹbí Adésínà pátápátá àti oyún inú àti àṣẹ ìdí pátápátá ẹ jẹ́ ká gbéra nílẹ̀ ká wá kí àwọn àna wa. Mọ́mí Lawal ẹ jókòó Dádì Lawal ẹ jókòó Honourable ẹ jókòó Mọ́mí ẹ jókòó wọ́n ṣẹ̀ máa kí wa properly. Wọ́n ní ẹ má máa bínú o ẹ má máa bínú o abiyamọ tó bímọ púpọ̀ kì í bínú ẹ má máa bínú o ẹ má máa bínú o ẹ má máa bínú o abiyamọ ọlọ́mọ púpọ̀ kì í bínú ẹ má máa bínú o. Ẹ tí kí wọ́n ṣe fẹ́ kí wa ni. Alágàdà ó yá ẹ jẹ́ kó tòsí lẹ́yìn kẹ́ kí wa. Gbogbo ẹbí mi pátápátá ẹ jẹ́ ká dúró báyìí dáàtì kí wọ́n dúró bí kí mọ́mì kí wọ́n dúró bí yìí ẹ má bọ̀ arókò ò ní gbé wọn lórúkọ Jésù àwọn ló lẹsẹ̀ wọn lágbára Ọlọ́run ọba ẹ má bínú mọ́mì ó yẹ ẹ bá wa dúró báyìí ohun tí mo bá wí òun ni kẹ́ máa wí ohun tí mi bá ti wí ẹ gbọ́dọ̀ ṣe dáàtì mọ́mì wọ́n ní ká kí wọ́n ní èdè ti Yorùbá mọ́mì ó yẹ dúró báyìí àwọn tá a máa kí báyìí a máa kí wọ́n ní ti Ìjẹ̀bú. Ọ̀ya. Ẹ̀wẹ̀ sọ ọba rẹ ni. Ẹ̀wẹ̀ sọ oyè rẹ ni. Mọ́mí ẹ kúnlẹ̀ ní orí ìkúnlẹ̀ la máa ń ṣe wọ́n ní ẹ̀wọ́ lẹ́fà gbà o. Ẹ̀wọ́ lẹ́fà gbà o àgbà ní lọ́jọ́ jíjẹ. Wọ́n ní ilé ẹjọ́ pẹ̀ balance. Lọ́jọ́ mímu. Àwa ló ń kí. Àgbà ní gbani ẹ káàsán sá o. Ẹ káàsán nú o ẹ káàsán dédé bí pátá o ẹ káàsán oyún inú o ẹ káàsán àṣẹ ìdí. Ẹ ṣe ẹ káàsán wọ́n ní ká kí wọ́n ní tó lóyìnbó. ẹ kẹ́ tó kí wa ní ti tó lóyìnbó alága mi ọ̀gá mi mà ṣẹ́rí ilé tẹ̀ ń wò yìí ilé mùsùlùmí ni. Bẹ́ẹ̀ ni sá. Ilé tẹ̀yìn náà ti ń bọ̀ yìí ilé mùsùlùmí ni innamal mu'min ikhwa
gbogbo wa ti di ẹyọ kan ẹ kọ́kọ́ kí wa ní salamu aleikum aw salamu aleiki aw salamu aleika àmọ́ jamu ni ẹ kí wa ní salamu aleikum náà kẹ́ tó mọ̀ lè yìnbó. Okay, salaam alaikum wa rahmatulahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatulahi wa barakatuh. Ó yá ẹ kí wa lédè ibi tó bá ti wù yín. Okay. Anyhow. Wọ́n ní tó lóyìnbó tí bá ti wọ́n ní respect to the parents. Wọ́n yà kí yín yọ. Respect to the mothers. Àkíyín. Daddy, mommy, àkíyín. Brothers and sisters. Oyunu. Gẹ́ngẹ́ngẹ́ngẹ́. Àṣẹ ìdí. Korogba. Respect to the elders. Àkíyín o. Ẹ ṣé. Respect to the Ah! Àkíyín ẹ ṣé. Alága yìí ti gbàgbé pé Ìbàdàn ni wá. Alága yìí ti gbàgbé pé láyẹyẹ ni wá. Ẹbí Adésínà ti gbàgbé pé ọmọ jẹ̀gbíjẹ̀ kára wọn fi kára fọ́rí mu ni wá. Mọ́jà tó fi kára wájú lẹ́rú. Ọmọ agbó ṣẹṣẹ mọ ṣá ọmọ agbó yàyà mọ yà ẹ wá ń kí ẹ wá ń ṣe respect ẹ náwó sí wa àáfà oníkẹ́ ó sọ pé iná àti iná kàlẹ́kọ̀ sàr àmọ́ táwa bá fẹ́ yá kéwú àti Yorùbá lò nínú ọ̀rọ̀ tẹ́ fi náwó yẹn iná àti náwó yín tẹ́ bá nà báyìí ẹ kà sápò yín kí ni dé tẹ́ náwó ẹ ní láti kí wọ́n pé good afternoon sir ẹ má máa ṣá kókó lóko tí dádì àti mọ́mí ẹ mọ̀ dá padà ní bíi ti bàbá Ìjẹ̀bú ẹ tún wá kí ẹ máa ká padà ní o èmi ni last born lè wá. ẹ má bínú mà. ó yá ẹ kí wẹ́ẹ́ mọ̀ dá padà. lẹ́ẹ̀kan sí àti kí gbogbo ẹbí akin tẹ̀sọ́ akin tó lógo. Thank you, God bless you. salamu aleka assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatulahi wa barakatuhu. mo kí wa yí pé nìbàdàn ni wọ́n bí ẹ̀yìn sí o. nìbàdàn ni wọ́n bí ẹ̀yìn sí o. bàbá tí a pẹ̀lú wọn mi ò gbọ́ bàbá tí a pẹ̀lú wọn lónìí nìbàdàn nìbàdàn mo ní ṣe bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni ìbàdàn làwa yìí o ọmọ táyé bí ìbàdàn làwa yìí sẹ́. bẹ́ẹ̀ náà ẹ ṣe thank you very much bẹ́ẹ̀ ṣe kí wa yẹn gbogbo ẹbí pátápátá wọ́n wá nítorí ọmọ tẹ́ ẹ̀kọ́ tó gbẹ̀kọ́. Oh yes. The most beautiful girl in this world. She's pretty, she's kind, she's wonderful. Yes. In fact mi ti ẹ̀ mọ̀ nǹkan tí mo lè fi qualify Muji tán tí ò what ó jóbìnrin tó ní tẹríba. bẹ́ẹ̀ni. wọ́n ní nítorí ẹ̀ làwọn ṣe wá àwọn fẹ́ mú lọ ságbàlá tàwọn àwọn fẹ́ jẹ́ kó sọgọ́rọ̀ ọ̀run kó bí president kó bí doctor kó bí lawyer. Amen. ṣe rí president tó fẹ́ bí yẹn bóyá gbà tẹ́ni whosoever bá wọlé tán a máa rọ́pò ẹ̀ bẹ́ẹ̀ ni ohun tó fẹ́ bí nìyẹn torí ìdí èyí ṣe accept wọn téèyàn bá ń ṣẹ́jú sí yẹn máa wojú ṣé ẹ gbà wọ́n wọlé honorable ojú mi ni ẹ wò ṣe bóyá ká ẹ sọ pé mi ò gbà wọ́n wọ́n láwọn gbà yín wọlé bí barakati Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. tó bá wá rí bẹ́ẹ̀ a máa ń ṣe kinní kan nílé wa ṣàfúrà tó ń gbá bọ́ ṣé ẹ rí registration ni o mo fẹ́ kẹ́ ẹ fojú wọn kẹ́ fara wọn kẹ́ fowó wọn fẹ́ bí wípé Mujidatu ṣàlẹ̀ gbà fún Mujidatu ṣàlẹ̀ tẹ̀lé ọmọ làbákẹ́ ìṣàlẹ̀ tẹ̀lé o owó tẹ́ fẹ́ fi sílẹ̀ yẹn owó mẹ́ta ni ṣẹ́dá alájà mi àwọn ní pa tèmi wọ́n ti wò pé yọkọ làwọn fẹ́ mú já wọn mẹ́ta lówó tẹ́ máa mú ẹ máa wá fi mẹ́tẹ̀ẹ̀ta lẹ̀ àkọ́kọ́ lélẹ́yìí ìgbéyàwó ìṣojú mi lẹ́nìí kò ní ṣojú mi bàjẹ́ lẹ́lẹ́kejì tẹ́ ẹ bá tún dàgbà tẹ́ darúgbó tẹ́ ẹ bá lọ tán kò tún ní bàjẹ́. Amen. ká máa sọ pé ṣẹ́nu yín dùn sí o. ṣẹ́nu yín dùn sí i. kámẹ́rà máa ká ní tí ò náwó. inú wa dùn sí i. mo ní ṣẹ́nu yín dùn sí o. inú wa dùn sí i. tínú ẹ bá dùn járó owó ẹ nílẹ̀. inú mi dùn sí i. ọ̀rẹ́ ọkọ wọn fowó ẹ sílẹ̀. inú mi dùn sí i. bàbá ọkọ wọn fowó yẹn sílẹ̀. inú mi dùn sí i. àbúrò ọkọ ó fowó yẹn sílẹ̀. inú mi dùn sí i. ẹ̀gbọ́n ọkọ wọn fowó yẹn sílẹ̀. inú wa dùn sí i. ọlọ́run dákun má jẹ́ ó túká. dákun má
túká. dákun má jẹ́ ó túká. ìgbéyàwó Abdul Akeem. dákun má jẹ́ ó túká. ìgbéyàwó Mujidat. dákun má jẹ́ ó túká. bí ó túká dákun má jẹ́ ọ̀sán kú o. dákun má jẹ́ ọ̀sán kú. Ọlọ́run má jẹ́ ó túká. Ọlọ́run má dàrú. àmín. Ọlọ́run má túká o. Àmín. Ọlọ́run má dàrú. Àmín. Alibarika Muhammad wájú Ọlọ́run. Ẹbí ṣẹgbà wọn láyè kó lọ jókòó. Wọ́n ní bẹ́ẹ̀ ṣe ń lọ yẹn wọ́n ní kí ẹ lọ jókòó. Ẹ lọ jókòó lórí ọ̀tá yín mọ́lẹ̀ ní ọ̀tá yín ò tún gbérí mọ́. àmín. Ẹ kí wàá kàn ṣeun. ẹ ṣé sà ẹ ṣé mà. wọ́n ní ẹ ṣe gan Ìṣàgámù ẹ ṣe wọ́n ní ẹ ṣe gan wọ́n lè fi kíkí ṣe wọ́n ní ẹ ṣe gan dádì lọ jókòó. àmọ́ mi o brother and sister o gbogbo ẹbí pátá wọ́n lè ṣe gan Ẹ lọ jókòó. ẹ máa lọ sórí ìjókòó yín Ẹ ṣeun dádì. wọ́n lè ṣe gan. Ẹni tí ò fẹ́ jábọ́ kó yòǹbó ànábì. Ẹ̀yin olórin àánú yín ò ṣe mí. Ẹni tí ò fẹ́ jábọ́ ẹ yòǹbó ànábì. Bàrímọ̀ Adémọ̀ ti fáànù. Àfáwa ọlọ́mọjà ń jábọ́. Wọ́n fẹ́ ṣe àdúrà ìbẹ̀rẹ̀ fún wa. Tí wọ́n bá ti ṣàdúrà bẹ̀rẹ̀ yẹn fún wa báyìí. Àkọ́sáré ṣe kìnní pápápá. Prógrámù wa kò ní ju mẹ́rin lọ. أعوذ بالله Táyé bí من ló ń sọ̀rọ̀. الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أيها المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته. Kò sí àyè tí mùsùlùmí wà tọ́lọ́hún tí ò ti lè bẹ Ọlọ́hun. Bó bá ń wá á dìde, bó bá ń wá ẹ jókòó. Kódà Ọlọ́run tún ní tó bá ń wù yín ẹ tún rọ̀gbọ̀kú ẹ̀bẹ̀ Ọlọ́run. Gbogbo wa ẹ jẹ́ kí a wà bá ṣe wà níjókòó wa náà kí a wá sọ ká bẹ̀rẹ̀ ìjókòó yìí ká fi lé Ọlọ́run lọ́wọ́ pé a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim subhanallah walhamdulillah wala ilaha illallah. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, wala hawla wala quwwata illa billahil aliyyil azim. Alhamdulillah, alhamdulillah. Alhamdulillahi Rabbil alamin. A dúpẹ́ fún Ọlọ́run ọba tí ó ní kí a dájọ́ kí ọjọ́ náà sì kò bá wa láyé. Àsìkò náà ti wá kò àti wá bẹ̀rẹ̀ báyìí. Ọlọ́run dákun mẹ́sẹ̀ bá wa lọ́wọ́ sí i. Gbogbo ẹbí Muhammadul Awwal Ọlọ́run dákun mẹ́sẹ̀ fi Ọlọ́run má da ẹbí náà rú. Ẹbí Abdul Akeem Adesina Ọlọ́run má da ẹbí náà rú. Ẹbí méjèèjì ti wá parapọ̀ wọn wá di ẹyọ kan. Ọlọ́run dákun Ọlọ́run má ṣe jọ kí wọ́n di ẹyọ kan dalẹ̀. Èrè tó pọ̀ Ọlọ́run má ṣe fi sínú ẹbí náà. Ọlá ti tóbi ti Ọlọ́run. Ọlá la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Abdul Akeem àti Mujida Ọlọ́run dákun má ṣe ṣàánú wọn. Ọlọ́run yọ́nú sí wọn ṣàánú Ọlọ́run gbogbo àwa náà táwa tó wá ṣojú wa táwa bá wa ṣẹ̀yẹ Ọlọ́run dákun má ṣe fi àlùbáríkà sí ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa. Ọlá Fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين كن فيكون آمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم. Anabi sallallahu alayhi wa sallam. A dúpẹ́ fún àwọn àfáà wa tí wọ́n ṣe àdúrà bẹ̀rẹ̀ fún wa. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ há oúnjẹ yìí. sallallahu alayhi wa sallam. Dádì mi Honourable Lawal. Màmí ìyá ìyàwó tèmi. Ẹ mọ nǹkan ni èèyàn ò ní gọ̀ síra ẹ̀. Ọmọ tó bá ké alif tó ké bá tó fi dórí tá tó fi wá dórí wàlàlà alinu tí ò bá ti lẹ́kọ̀ọ́
kódà bá nàbì dé kò lè ní. àfáà tí wọ́n ṣe àdúrà bẹ̀rẹ̀ fún wa wọn béèrè kọ́bọ̀ o àmọ́ fọmọ kéwú tó lẹ́kọ̀ọ́ ó gbọ́dọ̀ sanwó àdúrà bẹ̀rẹ̀ fúnra mi ni màá gbà pangbábọ́ ẹni tó bá mọ̀ wípé ọlọ́run ò ní jẹ́ òun ó jábọ́ àfáà ọlọ́run ò ní jẹ́ ń jábọ́ ni wọ́n ṣàdúrà fún wa owó àdúrà àfáà wa lónìí tẹ́ ẹ bá rí tí mo mẹ́yọ̀ kan ẹ pé ó ẹ máa ní bá mi gbàdúrà mi gòkè lọ bá mi gbàdúrà mi gòkè lọ ibi tọ́wọ́ oṣó ò lè tó níbi tọ́wọ́ àjẹ́ ò lè tẹ̀ bá mi gbàdúrà mi gòkè lọ bá mi gbàdúrà mi gòkè lọ bá mi gbàdúrà mi gòkè lọ níbi tọ́wọ́ oṣó ò lè tó níbi tọ́wọ́ àjẹ́ ò lè tẹ̀ bá mi gbàdúrà mi gòkè lọ bá mi gbàdúrà mi gòkè lọ bá mi gbàdúrà mi gòkè lọ olórin bá mi gbàdúrà mi gòkè lọ ẹ mọ́wọ́ jáde bá mi gbàdúrà ẹ̀yin olórin bá mi gbàdúrà mi gòkè lọ Alhaji bá mi gbàdúrà mi gòkè owó àdúrà ni o ibi tọ́wọ́ oṣó ò lè tó níbi tọ́wọ́ àjẹ́ ò lè fẹ́ bá mi gbàdúrà mi gòkè lọ kàìfáyà fẹsàn wo àdúrà o má jẹ́ kátẹ́kùn fẹ́ o bámu ẹ̀yọ̀ ń bọ́ ànábì wa Muhammad bàbá wa ọlọ́mọ jẹ́ ń jábọ́ torí ọlọ́mọ fa ànábì fún yín o ẹ jù yìí lọ ẹ mọ̀mọ́ bínú o ẹ jù yìí lọ ẹ màmá bínú. ẹ jù yẹn lọ ẹ mọ̀mọ́ bínú o ẹ jù yìí lọ ẹ màmá bínú. èyí tá a ṣe yẹn awùwà pé ọmọ kéwú gidi ni wá ni bẹ́ẹ̀ni kò ṣẹ̀dìgbà tó bá jẹ́ pé àáfàá tó kú ẹ ní kéwú nìkan ló fẹ́ máa pọ́nlé ló fẹ́ máa ṣe adíyá fún ló fẹ́ máa ṣe kídímọ́ fún gan lábẹ́ rẹ̀ ìyín nǹkan gbogbo àáfàá tó bá ti jẹ́lẹ̀kọ̀ pátá àáfàá ni mo sọ àáfàá ẹni kọ́ lọ́jọ́ ká mọ́ tú àáfàá àti kínní àwọn àáfàá wa ọlọ́run tó ní ẹ̀ní èyí tẹ́ ṣe léni má ṣe lópin fún yín àmín alibarika Muhammad wájú ọlọ́run. ìyá ìyàwó tẹ̀ ní dà bámusa fẹ́ sọ̀rọ̀ mi bá ìyá ìyàwó ló ń jẹun. bàbá ìyàwó dà ẹ máa bọ́ ń ta fúnra lára yín ọlọ́run o alihamdulilayi rọ́bìlà alamina la ìní àmì bíbá akọ́yì rògbòfẹ́lẹ́ jásádì. ìyá ìyàwó dà ẹ máa bọ́ ń ta bàbá ọkọ tẹ̀ní ó tẹ̀ jẹ́ kí mo dá wọn mọ̀ àmì mi dé bàbá ọkọ tẹ̀ní àti yọ ọkọ tẹ̀ní fúnra lára yín tọ́lọ́hun ò ní gbẹ̀sẹ̀ lọ́wọ́ yín ẹ mọ̀ bọ̀ ẹ̀yin ẹ̀dọ́ báyìí ẹ kú fáwọn tó lé ní bóòlù àti àjẹsẹ́ ẹ gbé wọn sẹ́sẹ̀ ó yẹ ẹ̀yẹn bọ́ báyìí èmi àti wọn sì ní sáìsì alájà mo pè bí àwọn tìlú wa lọ́run á ní alájà náà ẹ̀dúró bá Honorable Lawal èmi ò dẹ̀ kàwé púpọ̀ I am not schooling ẹ jọ ṣẹ́nu yín dùn lẹ́nìí. inú mi dùn gidi gan-an. ẹ yóò ń bá ànábì. táwọn èèyàn bá sọ pé inú mi dùn gidi gan ni inú èèyàn dùn délẹ̀délẹ̀ ni. bẹ́ẹ̀ni. alájà ṣẹ́nu yín dùn lẹ́nìí. alihamdulilayi inú mi dùn mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kí ọlọ́run kó fa àlùbáríkà sí. alihamdulilayi lẹ́sì àyànà bàdàmọ́ àmọ́tànà wa ilé ìnùṣù dàmọ́ àmọ́rìtànà wa ilé ẹ̀yọ̀ ń bọ̀ mọ́mọ́ àwọn ìyá kan wà ẹ ti dá wọn mọ̀ pálá sàlátù ni wọ́n alájà are you very 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 ẹ wo olóṣìlóyìnbó are you happy today. I'm very very happy. mo fọ́ ọ ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn mọ́mí ni I'm very 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 happy very very happy tọ́lọ́yìnbó bá dẹ̀ lọ very 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 that means she's happy daddy ṣẹ́nu yín dùn lẹ́nìí. inú mi dùn ayọ̀ mi kún ọpẹ́ mi pọ̀ lọ́dọ̀ Ọlọ́run. dádì ní ọpẹ́ mi di púpọ̀ lọ́dọ̀ rẹ lọ́hùn ọpẹ́ mi di púpọ̀ lọ́dọ̀ rẹ lọ́nu ó ní mo dùn tàná mo dùn tẹ̀ni wọ́n dùn balẹ̀
ọpẹ́ mi dì púpọ̀ lọ́dọ̀. Gbogbo wa ta lẹ́nu ọpẹ́ ẹnu ọpẹ́ wa ò ní kan. Àmín. Ẹlòmíì nírú ọjọ́ tèní ẹkún ló wà tó ń sun lọ́wọ́. Ọlọ́run tí ò ṣe tiwa bẹ́ẹ̀ ni ọpẹ́ mà ní. Mọ́mì dádì Alhaji Abdul Akeem Alhaja Mujidat ẹjọ́ nítorí ìtọ́lọ́hún. Ṣé àwọn tẹ́ ẹ torí ẹ̀ jókòó lénìí? Ṣé ẹ mọ̀ pé àìmọye ẹni tí wọ́n jọ wà ní age mate tí wọ́n ti kú? Àìmọye ẹni tẹ́ ẹ jọ bí wọn lọ́jọ́ kan náà tẹ́niyàn ò rọ́mọ gbédé. Dadi I don't ask for money, mi ò béèrè owó. Ọlọ́run tó wá ṣe ti yín bẹ́ẹ̀ ẹ dúpẹ́ fọlọ́run. I'm titi lie. Honourable ẹ̀sìpá ibẹ̀ yẹn ṣáwọn ẹbí yín ni. Ṣáwọn ẹbí yín ni. Àwọn ẹbí wa ni. Rẹ́ǹtì wọn. Rẹ́ǹtì wọn rárá. Ògbólógbò ẹbí wa ni wọ́n. Ògbólógbò ẹbí tó pé ni wọ́n jókòó yẹn. A round of applause for Honourable. Honourable ní ògbólógbò ẹbí tó péye. On confirm ẹ̀ fún mi ni. No wàhálà ó yé mi. Dádì ẹ bá ń gbé fún dádì. Ṣáwọn ẹbí yín rèé. Bẹ́ẹ̀ni. Rẹ́ǹtì wọn. O ti o àjọ wa láti Ṣàgámù. It's alright. Ọmọ tó ń gbé kínní yín dà. Mo fẹ́ gbé owó ọpẹ́ mo fẹ́ gbà lọ́wọ́ yín. Owó ọpẹ́ yín ó lè jẹ́ 20,000. Ó lè jẹ́ 50,000 mi ò mind. Ṣówó ọpẹ́ yín nìyẹn. Alájà lọ gbé pọ́ọ̀sì. Wọ́n ń bọ̀ ọmọ wa sọ ń bí ni. Gbé chíà méjèèjì yẹn súnmọ́ bí. No chíà tá ń lò lẹ́ẹ̀kan dà. Ó yá gbé wá síbí. Bóyá Ìjẹ̀bú ló lè dúpẹ́ àní Ìṣàgámù ló lè dúpẹ́ ni Ìbàdàn ló lè dúpẹ́ ni mo fẹ́ mọ̀. Ẹ̀rọ alájà ó yá gbé tiwọn lẹ̀ báyìí ó yá. Dádì owó ọpẹ́ yín mi ò fẹ́ máa kà pọ́pẹ́ 3 4 5 6 7 bọ̀ mo fẹ́ jẹ́ kẹ́ dúpẹ́ tó bá jẹ́ pé lóòótọ́ lọ́lọ́run ṣoore fún yín. Ó yá gbogbo ẹbí wọn ní Ṣàgámù Ìbàdàn dà Ìbàdàn ń wẹ ọkà lọ́wọ́ wọ́n mọ̀ ń wọ ọkà lọ́wọ́ ẹgbẹ́lẹ̀ wọ́n dìde ni o ẹ jẹ́ kí wọ́n rí wọn pé wọ́n àrẹ́ǹtì wọn o Ìbàdàn ẹ wá fowó ọpẹ́ síbí ẹ̀yin tẹ́ ẹ wá láti Ṣàgámù ọ̀rẹ́ ọkọ láti London tẹ́ ẹ mọ̀ pé torí Alhaji Akeem lẹ ṣe wá ẹ wá fowó ọpẹ́ síbí ẹ máa wà àwọn tó mọ̀ pẹ́ dúró ẹ máa wà àwọn tó máa kọ́kọ́ máa jáde ẹ máa wà àwọn tó lọ pẹ́ gangan Ìṣàgámù ti ẹ̀ dìde rárá wọ́n láwọn ò nídìí láti dúpẹ́ Ìbàdàn ló ń sọ owó ọpẹ́ lẹ̀ yìí Ìbàdàn yẹ máa bẹ dìde jẹ́ kọ́ rí yín àrẹ́ǹtì yín ó ní ọpẹ́ mi ọpẹ́ ìdùnnú kọ́ba mọ́ bá wa nú jẹ́. Ọpẹ́ mi ọpẹ́ ìdùnnú ọba má bà wá nú jẹ́. Ọpẹ́ mi ọpẹ́ ìdùnnú kọ́ba mọ́ bá wa nú jẹ́ o. Ọpẹ́ mi ọpẹ́ ìdùnnú ọba má bà wá nú jẹ́. Ọpẹ́ mi ọpẹ́ ìdùnnú kọ́lọ́ mọ́ bá wa nú jẹ́. Ọpẹ́ mi ọpẹ́ ìdùnnú ọba má bà wá nú jẹ́. Ó yá ìjó ọpẹ́ dùn jó. Ìjó ọpẹ́ dùn jó. Honourable ìjó dà ìjó yín dà o. Ẹ jẹ́ ríjó lẹ́sẹ̀ Honourable o ìjó ọpẹ́ dùn jó. Ìjó ọpẹ́ dùn jó lórí ọmọ. Ìjó ọpẹ́ dùn jó. Ẹ jẹ́ ríjó ọpẹ́ yẹn lẹ́sẹ̀ yín. Ìjó ọpẹ́ dùn jó. Àní ìjó ọpẹ́ lèmi ń jó. Ìyá ọkọ ìjó ọpẹ́ lèmi ń jó. Bàbá ìyàwó kò sí ijó ẹ ìyá ìyàwó kò sí ijó ẹ lẹ́yà lẹ́sẹ̀ yẹn. Ó yá sọ pé ẹ jẹ́ ń jó tọmọ mi. Afẹ́mẹ́ ni mo jójó. Alága méjèèjì ẹ̀sùn sẹ́yìn. Ẹ wojú bàbá ìyàwó àti bàbá ọkọ. Ó yá mo lè jó látẹ̀ní dọ̀la nítorí jó látẹ̀ní dọ̀la nítorí ọmọ. Mo lè jó látẹ̀ní dọ̀la nítorí ọmọ. Mo lè jó látẹ̀ní dọ̀la nítorí ọmọ. Ṣé rí Honourable àwọn ọkùnrin mọ jójójó obìnrin lọ o. Ẹ wo bàbá ìyàwó ẹ wo bàbá ọkọ. Ṣé àrí bó ṣe ń jó wọ́n ní ẹ jẹ́ ń jó tọmọ mi. Yẹ́sù. Ẹ jẹ́ ń jó tọmọ mi. Oníjó ló mọ jó ẹ̀ẹ́jó. Oníjó ló mọ jó ẹ̀ẹ́jó. Ẹ jẹ́ ń jó tọmọ mi. Ẹ jẹ́ ń jó tọmọ mi. Ẹ máa jó pàdé ara yín ni o. Ẹ jẹ́ ń
dádì ẹjọ́ pàdé dádì kẹ́ ọ́ọ̀gì dádì mọ́mì ẹ̀yin náà ẹjọ́ pàdé mọ́mì kẹ́ ọ́ọ̀gì wọn. ẹjẹ́ ìjọ tọmọ mi. Oya odò onípẹ̀ kì í akóra wa odò onípẹ̀ kì í akóra wa ohun tó dà wá papọ̀ kò ní tú wa ká ẹni bá pé. tó bá pẹ̀rọ pé ká má jọ ṣe bẹ́ẹ̀ ni kò ní kú kò ní wà láàyè á sì máa gbélé ayé lásán. Ó ti dẹ̀bí kan ó ti dẹ̀bí kan ẹbí Adesina Lawali ó ti dẹ̀bí kan ẹbí Oya mo lè jó ẹyọ ń bọ ànábì. Ó ti dẹyọ kan kò ní túká láíláí. Alibarika Muhammad wájú Ọlọ́run. Báyìí mo ti sọ fún yín pa ní pẹ́ because àwọn àfáà wa ti wà nítòsí. Mo fẹ́ jẹ́ kí a pe ọkọ̀ wọlé bọ̀tá bá ti fẹ́ mú ọkọ̀ wọlé yẹn àwọn ọ̀rẹ́ àti àbúrò ọkùnrin àbí bẹ́ẹ̀ kọ́ ó yá ẹ lọ mọ́kọ̀ wọlé alága ẹkùn ọkọ̀ òkè. A kí àwọn olórin wa tí wọ́n wà níkàlẹ̀ àwọn artist wa tí wọ́n wà níkàlẹ̀ láti orí Alhaja wa Saida Queen Basira Yangana Alhaja wa Madinat Bari tó ti dé Alhaja wa Rukoyat Bashirimi Àyìnkẹ́ dúdú tó ń glow Alhaja wa Toyiba ọmọ táyé ń fẹ́ Alhaja wa Kafayati Singa aliati Kiwi onílù ẹ̀ lọ bá wọn ta a kí àwọn bàbá wa assalamu alaikum. Ẹjọ́ ẹ̀yin tí ẹ ń bọ̀ pẹ̀lú ọkọ ìyàwó yẹn ẹ ṣe kíá o bí súrìyà bí àṣà wọn ní kéwú ẹ ṣe kíá o torí Alhaja Shakira àwọn ní time keeper program yìí bẹ́ẹ̀ ló ń sọ àwọn àfọ àmì mà tó dé torí chief missioner wa ti wà ń bí the chief missioner of Nasfat Nasrul Fatih àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ń bẹ níbí báyìí àdẹ́gbọ́lọ̀ dá wọn jókòó ká máa sọ̀rọ̀ Ajá Shaki what happen ṣé you want to kill me ni you shall see me say I say small be what happen we are expecting the ọkọ ìyàwó and the any moment we are starting for it. ẹ mọ kọ bọ́tà o ẹgbẹ́ kọ jáde ẹgbẹ́ kọ jáde ẹgbẹ́ àwọn elégbè mi lọ́jọ́ kò yí wọ́n ń gara sí mi ọ̀nàrẹ́bù ẹ̀ àwọn elégbè mi ìsirá elégbè mi ń bẹ níbí Yangana elégbè eléré ńlá Bàrí ti dé elégbè mi ń bẹ níbí Bàṣírí mi rúkà elégbè àmì náà tù mí pàtì lòún mọ̀ ń gbé lọ́dọ̀ tèmi Kàfáyàtù Zinga elégbè táyé bí ọmọ táyé fẹ́ máa wọlé akówó jẹ táyé bí. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe kíá a lè rọ́ọ̀dì di national mission à ń lẹ̀lẹ̀ ká máa waste time. ọ̀rẹ́ ọkọ ká ṣe pápápá. ẹ ṣe àṣekíá ìrọ́jọ́ mú so lókun. mo kéré ńlẹ̀ mi ò lè rìn lálẹ́ mi ò ṣe é jí gbé o. ọ̀tán lùlù ẹ̀jẹ̀ ló lò ìlú lápá tèmi ẹ̀ gbọ́dọ̀ wá mi. ìlú lápá tèmi ẹ̀ gbọ́dọ̀ wá mi. onílù mi fún mi nílùú kí n bá lè jó kíyà o ìlú lápá tèmi ẹ̀ gbọ́dọ̀ wá mi. onílù mi dàlú bọ́ lù dáadáa. ẹ má lọ jókòó ẹ má tí ìbọn kọ wọlé ẹ má lọ jókòó. ọ̀rẹ́ lọ́jọ́ ayọ̀ rẹ Afakim ó ní lọ́jọ́ ayọ̀ rẹ lọ́jọ́ ayọ̀ rẹ ayọ̀ rẹ onílùkílódé ó ní lọ́jọ́ ayọ̀ rẹ lọ́jọ́ ayọ̀ rẹ lọ́jọ́ ayọ̀ rẹ ó ní lọ́jọ́ ayọ̀ rẹ lọ́jọ́ ayọ̀ rẹ lọ́jọ́ ayọ̀ rẹ. lọ́jọ́ ayọ̀ rẹ
lọ́jọ́ ayọ̀ rẹ ibi ìhà kò gbà mí ó ní lọ́jọ́ ayọ̀ rẹ lọ́jọ́ ayọ̀ rẹ lọ́jọ́ ayọ̀ rẹ. ọmọ ọba ló fọ́ ọmọ ọba o ọmọ ọba ló fọ́ ọmọ ọba o Akeem ló fẹ́ Mujidat ọmọ ọba ló fọ́ ọmọ ọba. ọmọ ọba ló fọ́ ọmọ ọba o. Akeem ló ń fẹ́ Mujidat ọmọ ọba ló ń fọ́ ọmọ ọba. ẹ wá ń gba corner piece wọlé. Akeem ló ń fẹ́ Mujidat ọmọ ọba ló ń fọ́ ọmọ ọba. ẹ wá ń gba corner piece wọlé. ẹ fẹ́ wọlé kanlẹ̀. wọn ò fo fence. ẹ káàbọ̀ sílé wa o. gbogbo ẹ̀yin tí ẹ tẹ̀lé Alhaji Akeem yìí Alhaji Abdul Akeem Adewale Adesina Mr. Money. Oh, yes. Adewale Mr. Money o. Adesina Mr. Money o. Akeem Mr. Money o. Ọkọ Làbákẹ́ Mr. Money o. Ọkọ Mujidat Mr. Money o. Ó yá sọ bẹ́ẹ̀ Mr. Money Mr. Money Mr. Money o. Sórí Akeem o. Sórí Akeem o. Ọkọ Mujidat o. Ọmọ wọn ní Ṣàgámù o. Owó wà lọ́wọ́ rẹ o. Ọlá wà lọ́wọ́ rẹ o. Dúkìá túpọ̀ fún láyé ẹ má fi Mr. Money ṣeré. bẹ́ẹ̀ni ayé ẹ má fi Mr. Money ṣeré o. ẹ yóò ń bọ́ ànábì. sallallahu alaihi wasallam. ẹ̀yin ọ̀rẹ́ ọkọ àtàbúrò ọkọ ẹ sanwó wọlé nítorí pé Alhaji Akeem tí wọ́n bá wà ń bí oníye tá a fẹ́ gbà ẹ máa sanwó yẹn tẹ́ ẹ bá ti sanwó kẹ́ ẹ wá wọlé sápá báyìí. owó ń bẹ nílé wọn. owó ń bẹ nílé wọn. ọlá ń bẹ nílé wọn. àtúnjẹ dọ́là nílé wọn. owó ń bẹ nílé wọn. àwọn tó wà lẹ́yìn ẹ̀yin wọlé báyìí. ẹ máa wọlé bọ̀. owó ń bẹ nílé wọn. ọlá ń bẹ nílé wọn. wọ́n jẹ bọ́là nílé wọn. ẹ máa wọlé. owó ń bẹ nílé wọn. wọn. ọlá ń bẹ nílé wọn. wọ́n jẹ dọ́là nílé wọn. ó yá Mr. Money lẹ ń wò yẹn. Mr. Money. Alhaji Akeem ilé ọmọ Adesina Adesina Adelówó Adesina Adelọ́lá bá mi kó kínní lọ sí tọ́lẹ̀tì àwọn Muji kó dẹ̀ bá ń yọ fáwọn onílù mi mbẹ̀ ó yẹ jẹ́ àjọjú kọ́lé yẹn ẹ bá mi gbé fọ́tò yẹn sí ẹ̀gbẹ́ kan bí alága ẹ ní láti control bẹ̀ yẹn ẹ gbé fọ́tò yẹn jẹ́ kó ti ara bí ẹ jẹ́ kó ti ara bẹ̀ yẹn ó yá ẹ jẹ́ ká wá tó báyìí síwájú bí àǹtí ibi tẹ́ wà yẹn bóyá kẹ́ sún díẹ̀ ẹ̀yẹn sún díẹ̀ ẹ dìde ká sún chair báyìí is that how we move that chair is there space ó yẹ kọjú sí àwọn ẹbí wa báyìí ẹ má bínú pé mo fẹ́ touch yín ó yẹ inú ẹ̀ tó sún ọ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yin inú ẹ̀ tó ẹ̀yin ọ̀rẹ́ ọkọ ẹ̀tò ṣọ́ọ̀rẹ́ ọkọ ti tán wọ́n ṣe pọ̀ wọ́n ń bọ̀ ṣọ́ọ̀rẹ́ ọkọ ti tán wọ́n pọ̀ ẹ̀ ní tán lágbára Ọlọ́run àmín lágbára mọ́ insha Allah kó ọ̀tá yìí lábẹ́ ṣẹ́rí ní tá a fẹ́ ṣe ń bí a fẹ́ ṣe according to wípé Alhaji Abdul Akeem ọwọ́ àǹbí Alhaji Abdul Akeem wọ́n ràn yín wá Alhaji Abdul Akeem ló ń ṣe gbogbo tí à ń ṣe a máa dọ̀bálẹ̀ o bọ̀ kó ń ṣe ìdọ̀bálẹ̀ pé ká dọ̀bálẹ̀ kínní torí mùsùlùmí ni wá mùsùlùmí lẹ́yìn ó ní bá a ṣe máa ṣe a máa pèsè fúnra wa tí n bá ní bisimilayi ẹ máa nawọ́ yín méjèèjì sókè tí n bá ní tí n bá sọ pé araman ẹ máa nawọ́ méjèèjì síwájú báyìí ẹ máa bend down tí n bá ní àrọ̀ im everybody wá kọ̀ máa ṣe báyìí ni ṣó ti yé yín tó ń túmọ̀ sí wípé níṣojú Alhaji Akeem lẹ́yìn Alhaji Akeem ẹ fọwọ́ sí wípé Mujidat lẹ ṣe kíni òun lẹ fẹ́ ìgbéyàwó tá à ń ṣe lénìí òun ni ìgbéyàwó Alhaja Mujidat Wabilahi Taofeek ọmọ Làbákẹ́ ọmọ Ṣaléwá ọmọ Alhaji Lawal nìbàdàn tó di ìyàwó Alhaji Abdul Akeem Adewale Adesina ọmọ bàbá mi Adesina láti ìlú Ìṣàgámù ṣé bẹ́ẹ̀ náà ni. bẹ́ẹ̀ ni. náà mo fẹ́ bèrè question kan lọ́wọ́ ẹ̀yin ọ̀rẹ́ ọkọ àwọn ọ̀rẹ́ ọkọ kan wà wọ́n jókòó àwọn kan wà wọ́n dúró torí tá a bá ní kí everybody dúró ibi yóò lè gba gbogbo wa ẹjọ́ denomination mélòó la ń ná ní Nàìjíríà wọ́n ní mẹ́jọ ni 8 is 8 látòrí 5 naira 10 naira
20, 50, 100, 200, 500 and 1,000. àwọn ọ̀rẹ́ ọkọ wọn kàn ń wò mí nìkan náà ló mọ ibi tó ti gbé rọmọ yìí ẹ̀yin náà lẹ pè mí. tó bá wá rí bẹ́ẹ̀ bá ń gbé abọ́ mẹ́tẹ̀ẹ̀ta wá síbí. ohun tá Alhaji Akeem lè ṣe ẹ̀yin gan lè ṣe bẹ́ẹ̀ fún mi tí ni ẹ náwó Alhaji Akeem wo man mi fẹ́ lù ní ọkọ mi ò ṣe mi ò fẹ́ lù ní Alhaji Akeem wo man náwó Alhaji Akeem wo man nọ́lá Alhaji Akeem tún ṣe nìyàn ohun tá Alhaji Akeem lè ṣe ẹ̀yin gan lè ṣe jù bẹ́ẹ̀ lọ ayọ̀ ń bọ̀ mọ́. sallallahu alaihi wasallam. on behalf of ọkọ ìyàwó títẹ̀ ní Alhaji Abdul Akeem Adewale Adesina ǹjẹ́ mo rí 5 naira nínú abọ́ yìí kò sí ìṣàgámù akọ́pọ̀ wọn láwọn ònáwó kéékèèké kò sí ǹjẹ́ mo rí 10 ó kẹjá ẹ ṣe ó yá 50 naira ẹ já bẹ̀rẹ̀ láti bẹ̀ 50 naira ẹ fi kọ́kọ́ represent 50 naira yẹn. ok 100. ó dòrí 100 naira o. alága mi ẹ màmá wo ń ti yín bórin bá pò owó kì í yọ oh yes. 100 naira ìgbéyàwó Alhaja Mujidat ọmọ làbákí ọmọ Lawal Lawal àti Alhaji Abdul Akeem Adesina Adewale ọmọ wọn ní ṣàgágágágágá olóhùn. ǹjẹ́ mo rí 200 as many as 200 as many as àwọn ọ̀rẹ́ ọkọ kí ló ṣẹlẹ̀ 200 ó jàre náà máa fi bọ̀lì kólú ẹ̀ lọ́bẹ̀ lọ Ìbàdàn láwà o. 200 ó yá 500 ìgbéraga dé lórí 500 ìgbéraga dé lórí 500 ìgbéraga yìí pọ̀ o 500 ojú dẹ̀ ń tì mí ẹ dínkù ẹ filẹ̀ lọ́wọ́ falẹ̀ bàrúkà sí. We are going to the highest denomination we are spending in Nigeria for now, which is 1,000 naira. àfi ọ̀rẹ́ ọkọ tí ò bá tó bá mọ̀ pé Alhaji Akeem ò dá sóhun ẹni tó bá mọ̀ pé Alhaji Akeem ò dá sóhun nínú ọ̀rẹ́ ọkọ ni ò ní náwó 1,000 yìí 1,000 denomination. Ṣé tán àwọn tó dá sí lọ náwó yìí àwọn tó dá sí ni wọ́n ná yìí ẹ yóò ń bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam. ṣáàrí gbogbo owó tẹ náà yìí Alhaji Akeem gbogbo ibikíbi tó o bá wà o ò ní rógun dùbúlẹ̀ àsàn. Àmín. wọn ò ní jù ẹ́ lójijì. Àmín. o ò ní dùbúlẹ̀ àìsàn. Àmín. o ò ní ṣàárẹ̀. Àmín. o ò ní rógun àìsàn o. Àmín. o ò dẹ̀ ní rógun ẹjọ́ ọbú. Àmín. àlùbáríkà máa ń mọ̀ wájú Ọlọ́run. ẹ kó kíní ìkẹ́ lọ dá sí tọ́lẹ̀tì àwọn. àwọn yín méjèèjì lókè. Aramen. Oh yeah, Judy, to the left, to the right, 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 to the left, to the Arohim. Abiyamọ tí ò ní mọ sàárì ọmọ dà. Abiyamọ tí ò ní fẹ́yìn kùlé ọwọ́ nujú lórí ọmọ. Tẹ́ ẹ bá ṣe ń nàka sáwọn ọ̀rẹ́ ọkọ yìí, ẹ máa sọ bẹ́ẹ̀ sí Alhaji Abdul Akeem pé gbogbo ibi tó bá wà kó jẹ́lẹ̀ èrè ni, kó jáyè èrè ni, kó jẹ́ bùkún tó pọ̀ fún. Ẹ máa bá nínú ọwọ́ bẹ́ẹ̀, kẹ́ máa ṣàdúrà fún bẹ́ẹ̀. Ọba tó ń dárí afẹ́fẹ́. Ọba tó ń dárí afẹ́fẹ́. Dárí afẹ́fẹ́ àdúrà yìí síbi tí Akeem wà o. Ọba tí ń dárí afẹ́fẹ́. Allah tí ń dárí afẹ́fẹ́ o. Kábíyèsí tí ń dárí afẹ́fẹ́. Dárí afẹ́fẹ́ àdúrà yìí síbi tí Akeem wà o. Ọba tí dárí afẹ́fẹ́. La hawla wala quwwata illa billahi aliyyil azim. Ẹ dìde lẹ́ẹ̀kan náà. Ìdàbálẹ̀ ẹ̀yọ̀kan tó kù lẹ́ni ń bí. Ẹ lọ́dọ̀ ẹ̀yọ̀kan sí ní ilé yín lọ́hùn. Attention! Bismillah! A ní í ṣe mí ẹ̀ ń mú fóònù. Níwájú èmi ológun ẹ̀ ń mú fóònù. It's alright. Mo yá fi yín. Aramen! Ẹ lè máa jùrù. Bẹ́ńbẹ́lẹ́. Ẹ lè máa jùrù. Bẹ́ńbẹ́lẹ́. Ẹ máa jùrù. Bẹ́ńbẹ́lẹ́. Láyìláyìlá. Bẹ́ńbẹ́lẹ́. Ìlàlá. Bẹ́ńbẹ́lẹ́. Arohim. Ẹ tún bá mi nà ká sí wọn lẹ́ẹ̀kan sí ẹ bá mi ṣàdúrà. Honourable ẹ bá mi ṣàdúrà. Ẹ̀yin màmá wa ẹ̀yin àfọ́ wa ẹ bá mi ṣàdúrà. Wọ́n ní àfi ilé ẹ̀ lọ́wọ́. Àfilé ẹ̀ lọ́wọ́. Àfilé ẹ̀ lọ́wọ́. Abdul Akeem Ọlọ́run máa jẹ́ òsọ́ọ̀nù. Àfilé ẹ̀ lọ́wọ́. Adéwálé Ọlọ́run máa jẹ́ òsọ́ọ̀nù. Àfilé ẹ̀ lọ́wọ́.
la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Naam. Ẹ̀bẹ̀bẹ̀ fẹ́ Mujida abẹ́ ẹ̀bẹ̀bẹ̀ fẹ́. Ẹ̀bẹ̀bẹ̀ fẹ́ abẹ́ ẹ̀bẹ̀bẹ̀ fẹ́. Abẹ́fẹ́ ni àbábẹ́fẹ́ kọ́. Abẹ́fẹ́ ni o. Ẹ̀yin lẹ wálé wa. Ṣáwa la wálé yín àbẹ́yìn lẹ wálé wa. Àwa la wálé yín. Mi ò gbọ́. Àwa la wálé yín. Wọ́n ti gbọ́. Àwa la wálé yín. Jẹ́jẹ́ la jókòó tẹ̀ ń bẹ̀ẹ̀bẹ̀ fẹ́lẹ̀ yìí. Jẹ́jẹ́ la jókòó. Jẹ́jẹ́ la jókòó. Jẹ́jẹ́ la jókòó tẹ̀ ń bẹ̀ẹ̀bẹ̀ yìí o. Tẹ̀ ń bẹ̀ẹ̀bẹ̀ tẹ̀ ń dọ̀bálẹ̀ torí ọmọ. Tẹ̀ ń bẹ̀ẹ̀bẹ̀ tẹ̀ ń dọ̀bálẹ̀ torí oge. Tó bá di lọ́la. Tó bá di lọ́la. Tó bá di lọ́la máa sọ pé ò ṣe mọ́ o. Ẹ dìde Ọlọ́run ní jẹ́ ẹ sọ pé ẹ ṣe mọ́. Àmín. Àlùbáríkà bíbí ànábì Muhammad. Náà ẹ jẹ́ ká yí ojú yẹn sílẹ̀ yín. Ó di tààràrà, ó di tẹ́rẹ́rẹ́, ó di ilé dáàdì yẹn. Ilé bàbá yín lẹ wà ní sẹ́yìn yo, fẹ̀rẹ̀gẹ̀ máa fi. Bisimilayi, àṣà àfa mi mọ jójó. Nígbà tó délé wọn lọ́jọ́. Araman, ẹ̀dùn askari, wait. Arohim. Ẹ máa ṣàdúrà fáwọn ọ̀rẹ́ ọkọ tí wọ́n dúró yìí. Àwọn àbúrò ọkọ tí wọ́n dúró yìí. Àwọn èèyàn ọkọ tí wọ́n dúró yìí àti gbogbo ibikíbi tí Alhaji Akeem bá wà. Ẹ máa ṣàdúrà fún wọn. Wọ́n ní rẹ́yà mọ́rẹ́ o. Wẹ́ máa ní gbèpè, wẹ́ máa ní gbẹ̀gùn. Ìrẹ́ amọ̀rẹ́ o. Wẹ́ máa ní gbèpè, wẹ́ máa ní gbẹ̀gùn. La hawla wala quwwata. Hílàbílà ìlànà. Tó bá jẹ́ pé Alhaji Akeem wà ń bí ni, ẹ mọ̀ tá a máa ń ṣe ni. A máa sọ yí pé kán wá fowó gbé dìde. Àmọ́ bẹ́yìn náà ṣe wà yìí fúnra yín lẹ̀ fowó sọ̀rọ̀ wa tẹ́ fi gbéra yín dìde o. Àwọn ẹbí ó sì fi sọ̀rọ̀ wa tí wọ́n fi gbéra dìde. Ẹ fowó gbéra yín dìde. Ẹ fowó gbéra yín dìde. Ẹ̀yin ọ̀rẹ́ ọkọ ìyàwó. Ẹ fowó gbéra yín dìde. Ẹ̀yin ọkọ ìyàwó. Ẹ fowó gbéra yín dìde. Ẹ̀yin ọ̀rẹ́ ọkọ ìyàwó. Ẹ fowó gbéra yín dìde. Ìdọ̀bálẹ̀ lẹ̀ wà Ọlọ́run jẹ́ kẹ́rì àánú. Ẹ ṣe tó bá ti gbowó ti dádì tán. Tó bá ti gbowó ti dádì tán. Ẹ ṣe. Ẹ̀yin ọ̀rẹ́ ọkọ ẹ má ti lọ o. Ó yẹ onílù máa bọ̀ dádì mi. Èèyàn mi ni wọ́n. Onílù súnmọ́ bí. Ṣẹ́rá wọn onílù yìí ọkùnrin tó bá ń sun lọ́la fọkùnrin ẹgbẹ́ kí ló ń ṣe? Àkọ́ṣẹ́ ló ń ṣe. Ẹ kọ̀ bá mi jẹ́ kó mọ̀ yìí pé Mr. Money ló ń ṣe ìyàwó. Olówó ló ń ṣe ìyàwó. Ọlọ́rọ̀ ló ń ṣe ìyàwó. Èèyàn ńlá ló ń ṣe ìyàwó. Ẹ bá mi jẹ́ kó mọ̀ ẹ spray wọn ẹ̀dùn wọn nínú. Àyàn mi kò di ìgbà tá a bá kú ká tó mọ iyì ara wa. Àyàn mi mo rọ́wọ́ ẹ̀ lù ú dáadáa. Lù ú dáa onílù mi lù ú dáadáa o. Lù ú dáadáa. Àyàn mi lù ú dáadáa o jàre. Lù ú dáadáa. Ìlú mi lù ú dáadáa o jàre. Lù ú dáadáa. Ìlú lépo tèmi ẹ gbọ́dọ̀ wọ́n mi. Ìlú lépo tèmi ẹ gbọ́dọ̀ wọ́n mi. Onílù mi fún mi nílùú kí n bá lè jó kíá. Ìlú lépo tèmi ẹ gbọ́dọ̀ wọ́n mi. Ìlú lépo tèmi ẹ gbọ́dọ̀ wọ́n mi. Ẹ ṣé. Thank you, God bless you. Ẹ bá mi mú yàwó bọ́ta. Honourable ẹ bá mi mú yàwó bọ́ta. Mo ti promise ara mi wípé tí ìyàwó bá ti jáde tó kúnlẹ̀ tó kí everybody tán tí mo fẹ́ ru wọn. Ẹ má bínú bá ṣe máa kàláàsì ẹ nìyẹn. Ọmọ ìyá ṣọ́ọ̀ṣì torí Ọlọ́run kàlásìkùlù. Ẹ bá wa mú yàwó bọ́ síta. Ẹ lọ fi ìlú yẹn gbé jìde. Ẹ sọ fún wípé ẹ lójú ẹ àní lójú ẹ Alhaji Adesina lójú wọn Mujidat ṣe ìgbéyàwó ṣótán lójú ẹ. Ọmọ Làbákẹ́ ṣe ìgbéyàwó ṣótán lójú ẹ. Ọmọ Ṣàléwá ṣe ìgbéyàwó ṣótán lójú ẹ. Dádì Adéwálé ṣe ìgbéyàwó ṣótán lójú ẹ. Ọmọ Adesina ó ṣe ìgbéyàwó ṣótán lójú ẹ. Ọlọ́run ó ṣe àdúgbẹ́ o. lójú wọn. Ìyàwó ń bọ̀ lọ́nà fa.
ọmọ yín ló ń bọ̀ yìí o ibi ẹ bá kówó tẹ́ ẹ fẹ́ ná sí ẹ kó bọ́ta. èmi ò ṣe ẹyin lówó o. ṣé wọn kọrin níbẹ̀ yẹn ni rúkà ti sùn ní.